ẹni ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn Hackney Borough of Hackney ibẹ̀ yẹn la dé tí ẹ máa ti continue sir. nígbà tí mo kú lórí àwọn yẹn mo wá lọ ṣe Hackney mo lọ dá Hackney community recycling project sílẹ̀. nígbà tẹ́ kúrò ní Hackney ẹ̀kẹ́ tó lọ sí Hackney bí tẹ́ ti kúrò Hackney náà mo ti dá lẹ̀. ẹ̀kẹ́ tó lọ sí Hackney ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn Newham. àwọn ní àwọn ni mo kọ́ ṣiṣẹ́ fún. all right. nígbà tí mo kúrò ní Mercury o nígbà kúrò tí mo wà yẹn mo ṣiṣẹ́ private tara tèmi a ní company a ń pè ní First Afam International so UK torí pé a ní àwọn branch in Nigeria now mo sọ nǹkan tí a máa ń ṣe bí yẹn a máa ń recycling. no Nigeria àti recycling Nigeria. no níbí. nígbà tí mo ti ṣe ìwúwo yẹn tán ni mo ṣe join. all right. Newham. Mo were in charge of all the tower blocks. So how many tower blocks tí wọ́n nígbà yẹn àwọn. 105 in the borough. So ẹ̀yin náà kó gbogbo ẹ̀ lé lọ́wọ́ kẹ́ ẹ máa mójútó. Mo look after all those. Nígbà pé tower block kan ó lè jẹ́ 25 story. Bẹ́ẹ̀ni. Now nígbà yẹn àwọn tenants àwọn residents tó ń gbé náà tower blocks wọ̀nyí about 10,000 something ni wọ́n. So mo ní team táwọn kìí pé èmi nìkan ni mo lead èmi ni leader. èmi ni leader àwọn èmi ni director. So mo ní team táwọn torí ọ́fíìsì wa àwọn èèyàn wà ní ọ́fíìsì wọn ṣiṣẹ́. So mo ní architect náà ní ọ́fíìsì tara tiẹ̀ níbẹ̀ náà. So mo ní staff. So I was the director. So níbẹ̀ that was Tower Hamlet. Ìgbà tí mo wá kúrò níbẹ̀ mo ní mo lọ join Hackney London Borough of Hackney. ti Newham London Borough of Newham náà ni o. Then ti Hackney London Borough náà làwọn náà o. So lẹ́yìn tí mo ṣe níbẹ̀ yẹn tán mo ṣe wá lọ dá private company tá à ń pè ní Wobe Down Community Recycling Project. Àwọn recycle àwọn waste. So mo ní àwọn ẹ̀jẹ̀mọ̀ tí èèyàn á rí àwọn dustbin mọ́ gbogbo àdúgbò. Bẹ́ẹ̀ ni a máa ń rí bí ẹ̀. Ibo la ti rí experience yẹn tẹ́ fi introduce sí wọn. Gbogbo àyàn ni gbogbo consultant mo lè gba Dr. Eunice Greek ni. So òun ni òun bá mi ṣe òun tó bá ti sọ mi kò jẹ́ expert gbogbo tá a bá ti ṣe wọn lè kó èrè tí kò mọ̀ pa ẹ̀. ó mọ̀ pa ẹ̀. mo ń sanwó fún náà ni o. Oyè. So ọdún mélòó lẹ fi ṣiṣẹ́ pẹ̀lú àwọn Hackney? About 4 or 5 years. Yeah. From which year to? From 1991 nígbà tí property lọlẹ̀ ní Tower Hamlet. Mo sọ ti Tower Hamlet fún yẹn nígbà tá a jùlọ kí mo develop àwọn property ń bẹ̀. Bẹ́ẹ̀ni. A ní owó tá a yá Halifax ló yá wa. Backed by the government. Mi ò ṣe gbọ́ àlàyé nítorí àlàyé pọ̀ lórí. I understand, yeah, bẹ́ẹ̀ni summary náà la nídìí. Nítorí pé ní tìgbà tí mo wà Mercury o a ní kíní kan tí wọ́n ń pè ní ECGD government ló ní gbogbo tá a fi ń ṣòwò wọ́n báàkì wa. Iná yẹn ẹ̀rọ àlọ́ sẹ́yìn díẹ̀ so ojú yín sí dúdú yes ó wà òkè bẹ́ẹ̀. Wọ́n báàkì wa ṣe rí báàkì wa yẹn kálá ra àwọn diggers àwọn machinery ńláńlá tá a fẹ́ kó lọ sí Libya. Wọ́n yẹ wa. ECGD á guarantee wa ní 80%. Àwa á san 20% owó kìíní yẹn
tá a bá tà tán lọ́hùn láti máa wá sanwó nílẹ̀ yìí ara owó tí wọ́n yá wa ńlá máa lò tá a fi máa sanwó owó àwọn yẹn. So ìjọba ló máa ń bá kìíní business máa ń lọ déédéé. gbogbo ìlú ayé lẹ̀ ní. So I was aware of all these type of things. So and so it was good. Yeah. So ẹ wá padà fi iṣẹ́ yẹn náà sílẹ̀. Nítorí wípé èmi ti lérò pé màá lè lọ dá iṣẹ́ tèmi lẹ̀ ní Nàìjíríà. Ṣùgbọ́n mo ṣàlàyé fún yín pé ìkànnù ara mi kan tí mo pè wá láti ilé pé kó wá. Bẹ́ẹ̀ ni kò ó dalẹ̀. Yeah, no, I understand. Yeah. Yeah, no problem. So now, ká wá bọ́ sí ọ̀rọ̀ Muslim community in the UK. Community work. Nílẹ̀ yìí. Láti ilé ló ti mọ́ mi láti jẹ́ community man ni mí láti ilé wa. Kékeré mo ti wà. Tí wọ́n ti máa ń pè mí lẹ́yìn àdúgbò. Ẹ nífẹ̀ẹ́ sí community service. Púpọ̀. So torí pé ibẹ̀ wọ́n bí mi sí, ibẹ̀ mo dàgbà sí. Irúgbà tí àwọn Saudi ń pè mí lọ́yọ̀ọ́ pé kí n wá ṣe akọ̀wé àwọn. I was their secretary for the whole of Oyo province. Èmi kọ́ ni mo dàgbà jù, èmi kọ́ ni mo mọ̀wé jù, èmi kọ́ ni mo ní experience jù. Mo rò pé wọ́n máa ń ro kára pé Ọlọ́run ó sáfẹ́ kí wọ́n máa pè mí. Nígbà tí mo délẹ̀ yìí náà bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Mo yẹ ní 71. I mean year 71. 1979. And mo ti dá Hackney Community Housing sílẹ̀, ó jẹ́ Housing Association. In the UK. In the UK. Hackney Community Housing. So mo dá yẹn lẹ̀. Kí ló wà fún? Láyé ìgbà yẹn, àwọn ìjọba ilẹ̀ Western Nigeria, àwọn ìjọba Nigeria, wọ́n ń fáwọn ènìyàn scholarship púpọ̀. Wọ́n á fún wọn scholarship, but unfortunately wọ́n máa fún wọn lówó. Àwọn ọmọ yẹn máa ní ìyọrin nígbà tí wọ́n bá dé bíbá àti lílé àti ẹ máa sọ̀rọ̀ lọ. àti lílé láti gbé nǹkan kan. So ṣùgbọ́n housing association mo láti máa provide fáwọn ọmọ yẹn. Mo lè sọ fún ìjọba pé n tí mo dá kíní ilé fún nìyẹn. So àwọn náà mo lè fún. Wọ́n tí wọ́n bá ti lè jẹ́ mẹ́mbà rẹ̀. So àwọn náà mo ṣe mẹ́mbà. So mo lákọ̀wé ní financial and administrative worker tá a gbà. Mo gba funding látọ̀dọ̀ Department of Environment. Lọ́ndà ẹni tí wọ́n ń pè ní minister tí wọ́n ń pè ní Timothy Ridley. Òun ni first home secretary fún Margaret Thatcher. Nígbà yẹn màá kàn work. I would just have to walk into his office. Office into Westminster. Ní city. Màá kàn lọ sí ministry yẹn ni. Màá dẹ̀ fẹ́ rí kíní, so wọ́n grant mi gbogbo nǹkan tàbí àfihàn kíní wọ̀nyẹn. So àdẹ̀nílé tí a fi ń rent fáwọn ọmọ Nàìjíríà ní Pọ́ńtọ̀. So láyé ìgbà yẹn £15 ní rent fún yàrá kan. Ṣùgbọ́n lórí scheme tèmi £3 ni mo ń charge wọn. Nítorí pé wọ́n jẹ́ student. And they were destitute. Student ò dára yẹ ṣiṣẹ́ ń gbà yẹn. Ó ti yàtọ̀ sí àwọn student ṣe iṣẹ́ ń sìn yóò. Wọ́n ń fún wọn níbi 16 hours lóde òní. So mo fi yẹn that was 1979. Lẹ́yìn yẹn ní 1984 mo kó àwọn Yorùbá jọ. A pè ní Yoruba Descendants Union. In the UK. In the UK. Gbogbo àwọn àgbàlagbà wa, àwọn ọlọ́lá wa, gbogbo náà wà nínú ẹgbẹ́ yìí.
so Ọláìtàn Samuel Ọláìtàn ọmọ ńlá kan olówókọ ṣalága ẹgbẹ́ yẹn lẹ́yìn yẹn bàbá ẹ̀gbá kan tó jẹ́ educationist fún ìtànpẹ ní láyé ìgbà yẹn a ní bọ́ọ̀lù tí wọ́n ń pè ní London Education Authority so LEA bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ mọ̀ àwọn náà ní LEA so wọ́n wà bàbá yìí ni kíni òun náà tún ṣe chairman wọn ìgbà tó di ẹ̀kẹta. kí wàá náà fẹ̀yìn ṣe gbà yẹn. I was secretary. Okay. tí èmi ló kó jọ. bẹ́ẹ̀ni. mo dẹ̀ ń secretarize yẹ. so ṣùgbọ́n nígbà tí Lọlá Àyànrìndé dé. tó dé sí London. ó ti wà ní London. ó lẹ́yìn tó ti wà ní London ṣáájú èmi. so ṣùgbọ́n òun náà padà wá join. ó wá join in fact òun ló di secretary. èmi wá ṣe yàrá mi sí n ṣe pé èmi mo dá lẹ mi ò kàn lè ṣe alága ṣe pé àwọn bàbá àbá ló pọ̀ nbẹ̀ ṣùgbọ́n bàbá àbá yẹn àwọn ni wàá pè mí lẹ́yìn ìgbà tí Ọláìtàn ti ṣe president tí bàbá Ṣódẹkẹ́ ti ṣe president ni wàá pè mí pé Aláàjì èyí ló yẹ kẹ́ ẹ ṣalága kìíní mo ní kí ló fà á àgbẹ̀rẹ̀ wa ń gbóyún bàbá lẹ́jẹ̀ fún mi so wọ́n ní wọ́n kò yà capable gbogbo ìlú ló mọ̀ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ló mọ̀ ọmọ sí ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ tún jẹ́ ọmọ Aláàfin of Ọ̀yọ́. ẹwà mi ọmọ ọba tún ní ẹ́ Àlàájì Àfọdún wà ńbẹ̀ kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ mo ní ẹ sáà máa ṣe lọ mo ní ìfẹ́ tèmi ni pé ká kóra wa jọ. kí Nigerian community kó sá develop. so tèmi wọn bá bẹ̀rù sọ́nba nílẹ̀ kòkòrò mo ṣe di alága nìyẹn nígbà mo lọ́dún méjì ń bẹ̀ Lọlá Àyànrìndé ló bá rí mi lẹ́pàá ó organize pé ètò ìṣe ti tó ká ṣe election wọn ní ọyá nígbà tá a lè ṣe election òun ló win so inú mi dẹ́dùn sí inú mi ní kó máa ṣe lọ ṣùgbọ́n àwọn obìnrin inú ẹgbẹ́ yẹn àwọn ni wàá hate yẹ mo lè bẹ̀ wọ́n wà láyé dè sìn tí tẹ́tà. ó yé mi ọ̀rọ̀ tá à ń sọ. tẹ́ bá fẹ́ mọ̀ àwọn ìjọba wọn nígbà àwọn àgbọ̀. kí ló dé tó ṣe hate ẹ̀. wọ́n ló ní ìgbéraga kò mọ kínní ó sì lè jẹ́ kí wọ́n á ti dìbò òun ló wọlé kí lẹ̀ ń wò tó fi wọlé ńgbà yẹn. mo sábẹ̀ wọn àgbà tí wọ́n yẹ oṣù mẹ́ta péré ló lò ń bẹ̀. ní ẹgbẹ́ bá fẹ́ fẹ̀nu kọlẹ̀ ní àwọn àgbàlagbà bá tún dìde pé kí ni wọ́n bá pè mí pé Aláàjì ṣé ẹ ìfẹ́ líìdì wa wọ́n ní mi sọ pé mi ò líìdì ẹ̀yin náà lè dìbò ń jọ sí. so ní bá ní lókè kò sí mẹ́rẹ̀ rẹ́ẹ̀dì ẹ̀ ni rẹ́ẹ̀dì ẹ̀ lè máa tẹ̀ àbí kẹ́ pa yes. ló bá ní àbí tí n bá ṣe mo lè bá fọdún méje lẹ́yìn yẹn ni ọmọlẹ́sà kan wá gbà lọ́wọ́ mi ṣọmọlẹ́sà ló gbà hashtag ọmọlẹ́sà kan ló wá gbà lọ́wọ́ mi so now lẹ́yìn yẹn ní àwọn ọmọ University of London wọ́n bá yà lù nígbà wọ́n yà lù àwọn dẹ̀ ti di ọ́fíìsà wọ́n yan ara wọn síbẹ̀ tí a pé tí wàá bù wọn lè gbẹ ẹgbẹ́ lọ wọ́n á fi pàdé wọ́n ń pè àwa náà o ṣùgbọ́n ó ti wá jìnnà jù fáwọn èèyàn wa so wọ́n máa ń pera wọn ní Yorùbá Foundation sọ fún ilé ẹ̀kan ó kúrò ní Yorùbá Descendants Union. Okay. Wọ́n change ẹ̀. Wọ́n change ẹ̀ sí Yorùbá Foundation. Láì gbàṣẹ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ dálẹ̀. No, gbogbo ẹgbẹ́ náà ni. Gbogbo ẹgbẹ́ ló fọwọ́ sí all right. Okay. Wọ́n á sọ di Yorùbá Foundation. So
ibi tí ẹgbẹ́ yẹn wà nìyẹn. So n sì báyìí ordinary member ni mí níbẹ̀. Now nílẹ̀ yìí Nigerian National Union náà tún wà tí wọ́n function, ṣùgbọ́n ní ọdún tí bàbá Abẹ́òkúta yẹn kí ló pẹ́ Abẹ́òkúta tó ṣe president Ọbásanjọ́. Okay, Nigeria. Nigeria. Okay, Chief Olusegun Ọbásanjọ́ ni. Ọbásanjọ́ bá wá sílẹ̀ nígbà ó ti ṣe táàmù méjì ó wá fẹ́ ṣe táàmù kẹta ló bá wá sílẹ̀ yìí ó fẹ́ mobilize àwọn mẹ́mbà ẹgbẹ́, àwọn members ilẹ̀ yìí, àwọn Nigerians in diaspora, pé kálukú lè máa lọ ròyìn lé pé lágbájá ló dá nǹkan kan. Mi ò mọ, èmi kàn fi yẹn kún ni o pé ló bá ní kí wọ́n dá ẹgbẹ́ kan pè ní Kánòkù sílẹ̀. Òun ló sọ olóko pé orúkọ mi káwọn máa pè wọ́n lọ́nà wá pé Central Association of Nigerians in the UK, Kanook. Bí Kanook ṣe dáyé nìyẹn. So ní NNU ló bá fọ́, kò fọ́ pàṣẹ kò fọ́ náà pàwátà ní wọ́n bá rí group lọ́ndà ọkùnrin ọmọ Midwest kan tó ń gbé Birmingham. Òun ló wá resuscitate ẹgbẹ́ yẹn, wọ́n wá sọ ní National Association of Nigerian Communities. So èmi ni vice president, èmi ni patron wọn sìn. So àwọn ẹgbẹ́ yẹn nínú àwọn community activities mi mọ̀ sọ. Ó yé mi, yẹ bẹ́ẹ̀ ni. Nílùú ń bíbà yìí, I'm a member of Labour GC, I'm the General Council, and I'm a member of the executive of the Labour Party. Nísìnyí báyìí ní wọ́n fi pé inú oṣù June ni wọ́n rí elect mi padà síbẹ̀ again. So I'm still there. So now ká wá wo òye sí ìyẹn fún community. Mo bá dé mo lè rántí. Ó yé mi. Àfi tẹ́ bá bí mi question tó lè tẹ́ bá mọ̀ nípa àwọn nǹkan tẹ́ bá bí mi question mo lè dáhùn. Nílẹ̀ yìí again àwọn ẹgbẹ́ mùsùlùmí wà tó jẹ́ ti ọmọ Nàìjíríà. Àwa ní gbogbo ẹgbẹ́ ti Asian ni o, ti Italian ni o, ti kíní ni o, gbogbo àwọn ẹgbẹ́ tó jẹ́ ti mùsùlùmí ní oríṣi ìlú tó nílẹ̀ yìí. Àwọn Pakistani wọ́n ní gúrùpù tiwọn, àwọn Bangladeshi wọ́n ní tiwọn, àwọn Turkish wọ́n ní tiwọn, àwọn gbogbo ìlú ṣá àwọn Nigerians náà àwa náà ní tiwa. In fact àwọn South Africans àwọn náà ní tiwọn. Wọ́n ló wà ní Kesno Street yẹn, àwọn South Africans nìyẹn. Àwọn Bangladesh àwọn náà ní Christian Street. Ben. Àti tó wà ní Whitechapel tá à ń pè ní East London Mosque. So àwọn náà ni wọ́n yẹn. Wọ́n ti pè mí síbẹ̀ rí wọ́n rántí yẹn. Ṣé wá rí gbogbo àwọn Muslims tó wà ní Hackney, Newham àti Tower Hamlet, èmi ni vice president gbogbo wọn. Kì í ṣe àwọn Nigerians o, àwọn Asians ni wọ́n wá bá mi tí wọ́n invite mi pé kí n wá ṣe president fáwọn. Wọ́n ní mi lè ṣe torí pé mi ìgbédè wọn. Wọ́n ní wọ́n wá nígbà tí wọ́n lọ wọ́n bọ̀ wọ́n tún wá bá mi pé ọ̀dà tí màá ṣe vice president. Nígbà pé wọ́n lè ń bẹ lówẹ̀ kí ni mo jẹ́ mi jẹ́ nǹkan kan. Bẹ́ẹ̀ni Ọlọ́run ló tì wọ́n wá. Mi jẹ́ nǹkan kan. So nígbà tí mi bá accept I'm still their vice president fún all Muslim communities in Hackney, Tower Hamlet and Newham. So kí wá ní nígbà wo ni wọ́n wá dá Muslim Association of Nigeria sílẹ̀ èyí tó wà ní Kent Road? Yes. Nílùú bíbá yìí àwọn Nigerians náà àwọn náà kẹrẹ nítorí pé àwọn Nigerians tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn máa ń ronú pé káwọn ṣe ń tàn fẹ́ káwọn dẹ̀ máa lọ lé ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni àwọn Asian náà nígbà tó wá di pé tí wá ti kálukú wá ti wá di adélùmọ́ lọ́mọ́ tó láti ní ká ní
àwọn facilities tí a gbọ́dọ̀ máa lò ara ẹ̀ ní ilé ìjọsìn fún àwọn èèyàn tiwa ìyẹn ló fà tí àwọn Nigerian táwọn náà fi wá kó ẹgbẹ́ jọ tí wọ́n ń pè ní Muslim Association, Nigerian Muslim Association. So lónìí báyìí wọ́n máa ń ṣèpàdé káàkiri ilé ara wọn ni a máa ń ṣèpàdé káàkiri ilé ara wa ni tàbí ká lọ máa ṣe bí àwọn mosque ti wà àwọn mosque a máa ń lò àwọn náà ni èyí tó wà ní East London Mosque ń sìn yẹn a lè máa ń lo Baker Street Mosque tó wà ní nítòsí Regent's Park. Torí pé àwọn ọmọ Nàìjíríà ò tí ì ní mosque tiwọn. wọn tí ì ní. So ìgbà táwọn náà wá dákàrà tí wọ́n lẹ̀ wọ́n máa ń ṣèpàdé káàkiri ilé a máa ń ṣèpàdé káàkiri ara wa ni. Ṣùgbọ́n tó bá di inú ọdún kálukú àlọ́ kírun mọ́ṣáláṣí tàbí àmọ́ tó bá wà káàkiri. Ṣùgbọ́n nígbà tó yá tí Ọlọ́run bá wá ṣe ní ọdún 1991 maybe 1990 or 91 mìíràn ti dé tìyẹn mọ́ sí ni Ọlọ́run bá ṣe tí àwa ọmọ Nàìjíríà náà táwa náà ra mọ́ṣáláṣí tiwa mọ́ṣáláṣí náà ló wà ní Old Kent Road Mosque yẹn. So tí wọ́n pè ní Muslim Association of Nigeria man. Muslim Association of Nigeria àwọn ni wọ́n ra mosque yẹn ṣùgbọ́n orúkọ tó ń jẹ́ sí ní Old Kent Road Mosque. But ọdún wo ni wọ́n dá association yẹn sílẹ̀ gan-an? Association yẹn fún rẹ̀ wọ́n dálẹ̀ ní ọdún 1962. Incidentally níjọ́ tí wọ́n ń dákun níyẹn Èkó ni wọ́n ti dálẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbélé yìí ni wọ́n wá sílé tí wọ́n wá sọ fún bàbá wọn pé àwọn fẹ́ dálẹ̀. Níjọ́ ọjọ́ náà lọ́hùn Ọlọ́run ní kí àwa wà ń bẹ̀. Alhaji Shitu Dauda Shitu tó ń jẹ́ Dauda Shitu Naibi ń sìn Professor Naibi Ọlọ́run ní ká wà ń bẹ̀. Àwọn bàbá wa ọjọ́ náà lọ́hùn àwọn bíi Alhaji YP Oṣódẹ̀ǹdé àwọn Alhaji Èkémọdé àwọn Alhaji Lágúdà àwọn Alhaji bàbá àwọn Amadíà àwọn ọmọ wọn èyí tí wọ́n fi ní wálé mọ́ nìyẹn o ẹ má jẹ́ kan lẹ́ o àwa gẹ́gẹ́ bí èwe inú àwa dùn wá ní àwọn òtí mọ̀ ká máa wá lu òyìnbó o ẹ jẹ́ kí wọ́n dá alẹ́ bàbá ẹ dákun ẹ jẹ́ kí wọ́n dá alẹ́ wọ́n sàjẹ́ kí wọ́n dá alẹ́ ṣá. Níbo náà ti dá alẹ́ Nàìjíríà nílùú wo? Èkó ni. Èkó, all right, okay. Ṣé ẹ rí man fúnra ẹ̀ man ti Nàìjíríà ó ti wà ń bẹ̀ láti 1922. Yeah. So mo rò pé èèyàn làwọn wa tí wọ́n gbélé ẹ̀ pé káwọn níyàn náà ní láì. Ṣé Èkó yẹn náà ni wọ́n ti dá àti 1922 yẹn náà lẹ̀? Bẹ́ẹ̀ni. Okay. Okay, so impact wo lẹ wá ní lórí ẹgbẹ́ yẹn nígbà tẹ́yìn wá dé sí UK ní 1971? Ní 1971 èmi ò tí ì join wọn. Okay. Ní tí àwọn èèyàn ń ṣe pé èmi ò kí ń gbé London torí pé Scotland ni mo ti lọ train as a nurse. Yorkshire mo ti kà àwọn ìwé tí mo ṣe international trade and finance. Ẹ ti gẹ́tì ẹ̀. Yeah, ó yé mi. So kò jẹ́ kí mi ti dé London but gbogbo nǹkan tí wọ́n máa ń invite mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wá láti Èkó àwọn ọ̀rẹ́ mi pọ̀ nù wọn tá a ti mọ̀ra láti ilé ni mò ń sọ wọ́n máa ń invite wa but mi ì dá wọn lóhùn. n tó fà á wọ́n ní pé Ahmadiyya ni èmi a lè gbọ́ pé àwọn non-Ahmadi Muslims wọ́n máa ń ṣe ìkórìíra fún Ahmadiyya ṣèmi dẹ̀ fẹ́ràn Ahmadiyya púpọ̀. Ahmadiyya náà ní mi títí dì sí. Kí ló dé tán kórìíra wọn? Wọ́n rò pé àwọn Ahmadiyya wọ́n gba Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbọ́. Pé wọ́n ní Ànábì lẹ́yìn nítorí tí wọ́n ń pè ní Hataman Nabi. Nítorí pé nítorí fà á gẹ́gẹ́ bí àwọn Ahmadiyya pé wọ́n àmọ́ tí wọ́n Hatam. Hatam mean the end. Ó lè jẹ́ the end o ṣùgbọ́n gbogbo èdè tó wà láyé pátá ló ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó máa ní synonymous meaning. So Hatam ara yí pé òpin ni ara last ni ara òǹtẹ̀ ni
the word hatam. So hatam yẹn ohun tí àwa tú sí ó ní pé àní Muhammad sallam ó ní the last prophet. Not the last prophet. Only the hatam. Seal. The seal. The seal of all prophets. Prophet kan lè tún wá lè dìde mọ́ láyé. Kó tó wá sọ pé òun bọ̀. Tó wá máa tó ju ànábì yẹn lọ. Ní sọ pé o lè ju ẹni tó jẹ́ seal yẹn lọ. Àwọn Ahmadiyya wọ́n gbà pé Muhammad Rasul sallam òun ni hatam. Òun ni òpin ànábì. Nítorí pé òun ló mú òpin èrò wá látọ̀dọ̀ Ọlọ́run. So Ahmadiyya believe pé Jésù padà bọ̀ ní ẹ̀dẹ̀. Wọ́n mọ̀ pé Jésù ń padà bọ̀. Gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí náà ṣe mọ̀ pé ó ń padà bọ̀. Ìyẹn ni. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ kan wà tí àwọn Ahmadiyya gbàgbọ́ nípa ìmọ̀ wọn. Pẹ̀lú research wọn. Nípa ìmọ̀ wọn. Tó yẹ pé àwọn àfáà yòókù wọn tí ì ṣe research wọn débẹ̀. Ọlọ́run tí ì làwọn lóye débẹ̀. Ara nǹkan tó simple jùlọ tí wálé rí kí là ń lára Ahmadiyya àlọ́ máa jẹun bí kálọ̀ máa péwé kálọ̀ máa jẹun bí òkú mọ́. Bí a bá ń kírun nísìnyí gbogbo là ń káwọ́ mọ́ yà. Láyé àti Nàìjíríà bí wọ́n ń dáwọ́ lẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Àwọn Ahmadiyya yìí náà ni wọ́n rí. Ṣé bẹ̀rẹ̀ ní káwọ́ mọ́ yà. Náà o tí wọ́n bá dẹ̀ sí bẹ́ẹ̀ yẹn kò sí ìdíkà fún láti máa bá wọn jà bí òṣèlú káwọn àbí wọn rẹ pé bóòlù ẹsẹ rí kìíní kí lè rí sí àti ìṣòro ẹ rí. Ok ẹrí tó sì lè fi sọ fún yín ni pé wọ́n sọ fún wa wípé nígbà tí ìmáàmù Màdúbà máa dé Dàjà là á dé. Kí làwọn tó jẹ́ Dàjà àáfà ìpín tí ì rí àáfà ẹ̀yọ tó sì mọ̀ tó máa Dàjà dì sí. Àwọn alẹ́lẹ́tàn tó lẹ́yìn ìyá wọ́n ti sọ tó mọ̀ ẹ̀. So ìdí nìyẹn tí èmi ṣe gba Ahmadiyya gbọ́ wípé Ọlọ́run fún wọn nímọ̀ wọ́n dẹ̀ ń fi ìmọ̀ yẹn mọ àwọn èèyàn lẹ́ni tó bá fẹ́ gbọ́ lórí wípé Ìsá ń bọ̀ ẹ̀sọ̀rọ̀ sálà tó bá dé kò ní jànàbì nítorí pé lẹ́yìn àní Muhammad sálà kò sí ànábì mímọ́ according to Quran. Kò sí ànábì mímọ́. Lẹ́yìn tí ànábì Muhammad sàṣà kò sí ànábì tó máa wá òun láti jẹ́ follower of Muhammad Rasul salam ni. Ó gbọ́dọ̀ jẹ́ tó tẹ̀lé tó lè máa fi ànábì tá à ń sọ yìí táwọn fẹ́ ànábì Muhammad salam tó máa fi bẹ̀bẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ìwé ìdákan Ọlọ́run wọlé àtànábì Muhammad. Nǹkan máa dé àgbàgbọ́ nìyẹn. So wọ́n gbà pé ànábì ò kì í ṣe the last law bearing prophet tó mú sharia wá the last sharia kò sí ànábì kan tó wá tí ò mú sharia wá ṣùgbọ́n ànábì Muhammad sallam òun ló mú the last one wá the last one yẹ kẹ òun ni the final lẹ́yìn Quran kò ní sí mi mọ́ ètí Ahmadiyya gbàgbọ́ nìyẹn. Kí wá ní impact yín lórí ẹgbẹ́ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìyẹn Muslim Association of Nigeria yẹn. Àti Muslim Association of Nigeria àti Ahmadiyya Jamaat ní UK yìí Ọlọ́run fún mi ní role láti play bẹ́ẹ̀. Okay sir. Ara wọn tó lè play náà kò kọjá pé kí n bá wọn contribute bá ṣe ń contribute sí ìtẹ̀síwájú àwọn ẹgbẹ́ wọ̀nyẹn lọ. In any form tí n bá ń gbà contribute. Ǹjẹ́ ẹ lè dárúkọ àwọn tí wọ́n ti jẹ́ leader organization gẹ́gẹ́ bíi pé ẹ ti wà ní UK for many years, so àwọn wo ni ẹ mọ̀ tó jẹ́ ìmáàmù wọn nígbà tẹ́yìn dé títí tí dòní. Alhaji Salami òun ni àwọn tí ó ṣe ìmáàmù wọn pọ̀ ara wọn ni Najimdeen ọmọ Alhaji Kamaru ní Kamaru ti lánìí kọ́ bàbá tó kú ní Ìbàdàn láyé tó kú sọmíyà bàbá Najimdeen yìí. Sheikh Najim Al-Kubra tó jẹ́ bàbá Sheikh Muhyiddin. Bàbá Sheikh Muhyiddin. So Sheikh Muhyiddin ló wá jẹ́ lè mọ́mú bíbá ìtẹ́lẹ̀ rí nígbà tó jẹ́ student ilẹ̀ yìí. Okay.
fún man before òun kọ́. before òun ọmọkùnrin kan wà tá à ń gbé ní Rahim Aláwìyé Aláwìyé kọ́ ló kọ ẹ̀ Aláwáyé ló kọ lé wọn lọ́yọ̀ọ́. torí pé he was a member ajọjẹ member Muslim Social Society in Nigeria ní 50s ni ní 50s nígbà tó wá jẹ́ táwa léwe so ó dẹ̀ wá sílẹ̀ láti wá kàwé ó bá wà ńlẹ̀ yìí ni ó dẹ̀ ṣe akọ̀wé wọn sorry ó ṣe lèmọ́mù wọn. All right. ìyẹn bẹ́ẹ̀ ni na Alhaji Salami tó kú ṣe mọ̀ yẹn. bẹ́ẹ̀ni. òun náà Alhaji Rashidi Salami òun náà ṣe lèmọ́mù wọn. then Tajudeen Salami olówó wà bẹ́ẹ̀ sí tó ń ṣe ìmọ̀mù lọ́wọ́. A rí i pé mosque yẹn níbo ni àwọn ọmọ Nàìjíríà ti rí owó tí wọ́n fi ra mosque yẹn gbà yẹn ṣé wọ́n lọ wá funding Nàìjíríà ni àbí yàtọ̀ sí owó tẹ ní gbogbo yín dájọ́. wọ́n lọ sí Nàìjíríà láti lọ raise fund. ok. ṣùgbọ́n owó tí wọ́n raise fund kò ṣàwọn pé owó Nàìjíríà value rẹ̀ ò pọ̀ púpọ̀. tí wọ́n láwọn fún yẹn ní 100,000 owó ńlá ló jẹ́ lọ́hùn. bẹ́ẹ̀ni. tó bá dé bí báyìí. owó ńlá bẹ́ẹ̀. owó díẹ̀ ni. bẹ́ẹ̀ni. so gbogbo àwọn Wàhábì Fọláwíyọ bàbá Aláàfin tó kú yìí. àbúrò yín. bàbá Lamidi Adéyẹmí. gbogbo wọn ni wọ́n sapá lórí ẹ̀. so MK Abiola. a gbọ́ pé òun náà fún wọn lówó. òun náà ṣe díẹ̀ bọ̀ kí sowó tó pọ̀. ok. so Tinubu tó wà ńbẹ̀ yìí. Tinubu Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Ahmed Tinubu òun náà fún wọn. gbogbo ọmọ tábà ti lọ bá náà ni wọ́n ń dá. ni wọ́n contribute. so ni wọ́n fi rà á nígbà yẹn. ṣùgbọ́n owó tá a wá fi rà á owó tá à ń dá ńlẹ̀ yìí ló ṣe méjọ. òun ló pọ̀ jù. kí ni báwo ni ibẹ̀ yẹn ṣe rí tẹ́lẹ̀ tó rà gbọ́ pé wọ́n ní pub ní ṣètò tọ́ ni pé wọ́n ń ta ọtí bẹ̀ tẹ́lẹ̀ ibẹ̀ ni. wọ́n ń tọ́tí wọ́n ti gbọ́ ẹ̀ ń bẹ̀ nígbà tá a rà á black ni wọ́n kún pàápàá wọ́n wá mú kínní pálí ẹyin pálí tí wọ́n ń tu ẹyin sí yẹn òun láti lè mú gbogbo kínní ẹ̀ láti fi lè ṣe fún láti lè protect the sound kó má jẹ́ tí wọ́n bá ń pariwo ń bẹ̀ ẹnikẹ́ni ò ní gbọ́ so àwa la clear gbogbo ẹ̀ up nígbà tí èmi ni chairman mosque committee nígbà tá a rà tán so inú committee mi yẹn Professor Naibi sáàbù nínú ẹ̀ Professor Adétòrò ó sáàbù nínú ẹ̀ Zakaria ó sáàbù nínú ẹ̀ Ibrahim ó sáàbù nínú ẹ̀ late ó kú kínní Aríṣekọ́lá òun náà fún wa lówó. Aríṣekọ́lá làwọ ok. so mo ń tàwọn ẹ̀kan lọ ni. ọ̀pọ̀ pẹ̀lú sáàbù nù. ẹ ṣàlàyé pé ẹ̀yin náà ẹ jẹ́ ẹ ń ṣàlàyé commitment yín position. So, what I wanted it to be is to be a community center for the whole of the community. So anybody wá fẹ́ lò bẹ̀ wọ́n wá máa lò kì í ṣe fún àwọn àtàjọ ọmọ Nàìjíríà nìkan àǹtẹ̀bádébẹ̀ lónìí ẹ̀ rí i pé àwọn ọmọ tó wà níbẹ̀ wọ́n ń ṣe gudugudu méje wọ́n ṣe ẹ̀yà mẹ́fà àwọn Ibrahim àtàwọn tó wà níbẹ̀ lónìí Tajudeen Salami tó jẹ́ ìmọ̀ọ́mù wọn. ok nísìnyí a rí i pé mosque yẹn wọ́n ti wó wọ́n tún ń kọ́ lọ́wọ́ sí ó ti dé òkè karùn-ún sí. How many stories ni wọ́n tán? Márùn-ún. Ta ló ràn wọ́n lọ́wọ́ àbí bona lè sọ pé wọ́n ti gẹ́ẹ̀tì owó tí wọ́n wá fi ń kọ́. àwọn kọ̀mítì ló ń dáwó yẹn àwọn iléeṣẹ́ náà ni nítorí pé bẹ́ẹ̀ náà bá fẹ́ ṣe ẹ̀kan lọ ra máàtì kan bẹ̀ ni so £250 ẹnì kọ̀ọ̀kan so alájà rà bí mẹ́ta bí mẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ so bí wọ́n ṣe ń kó wọn jẹ ni àwọn ẹgbẹ́ alájà 50,000 àbí nǹkan ni wọ́n fún wọn. £50,000. àwọn ẹgbẹ́ alájà so àwọn ẹgbẹ́ mi náà bẹ́ẹ̀ ni àwọn Nigerians náà ni ó yẹ tí wọ́n dá àwọn owó wọ̀nyí kó fún wọn. ẹ ṣe ìjẹ́
láti 1971 tẹ́tí wà ní UK, ǹjẹ́ ẹ lè sọ pàtó improvement tó wà pẹ̀lú as a community service leader? So ǹjẹ́ ẹ lè sọ improvement tí ẹ rí láàrin àwọn ọmọ Nàìjíríà pé tẹlifọ́ tọ́ka sí pé ìyàtọ̀ wà lónìí sí ìgbà tí àkọ́kọ́ tẹ kọ́kọ́ dé? Gẹ́gẹ́ bí tí mo wá mọ̀ láyé, ìgbà kan kò lórí ayé gbó. Evolution and revolution will continue to take place. So bẹ́ẹ̀ ni àyípadà gbogbo ló máa ń ṣẹlẹ̀, àfilẹ̀ tí ò bá mọ̀. So bí ayé ṣe ń yí padà yẹn, bẹ́ẹ̀ ni àwa èdè èèyàn náà là ń yí padà ní wá, là ń yí padà lójú. Tó bá yá èèyàn àgbó, kò ní lókùn bí tó ṣe lóhùn gbà kí kò ní wọn ẹni báyìí ní bí ogún ọdún wọn ní ti dá mọ̀. So ẹlọ́ṣàánú wa, àwọn èèyàn wọn máa ń dá mímọ̀ púpọ̀ ní ìmọ̀ tó fà á. Impact yìí ni. So àwọn èèyàn wọn máa ń dá mímọ̀ púpọ̀, wọn á ní wọn á tún rí wọn máa ń dá mímọ̀. Now ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn máa ń yí padà. Now àwọn èèyàn tó kọ́kọ́ wá sílẹ̀ láyé àtijọ́, ó mú wa rántí gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ wá gan-an. Nítorí jọ́ tí ìlú òyìnbó ti wà, lọ́run tẹ́ ti tá ti ní àjùmọ̀ṣepọ̀ pẹ̀lú wọn, lọ́run ti ní kọ́ ọmọ Yorùbá máa wà nílẹ̀ yìí. Now ẹ má bàa pé mo dákọ NNU fún yín lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni. 1926 wọ́n ti dá a lẹ̀. Kí ni full meaning ìyẹn? Nigerian National Union. Ṣùgbọ́n kò kí n jẹ́ orúkọ yẹn ń gbà yẹn. Nítorí pé gẹ́gẹ́ bí n ta sọ pé nǹkan máa ń yí padà ní West African Students Union, tá ń pè ní WASU, lóko tí wọ́n kọ́ ń jẹ́. Àwọn bíi gbogbo àwọn Nkrumah mẹ́mbà ni wọ́n, Nnamdi Azikiwe mẹ́mbà ni wọ́n, àwọn Awólọ́wọ̀ mẹ́mbà ni wọ́n, àwọn leader NPN nígbà táwọn ọmọ Yorùbá ní ọmọ Ìbàdàn, Akínlóye. Ṣé Akínlóye? Ok. Ọmọ Yorùbá mẹ́mbà ní gbogbo wọn. In fact Akínlóye ṣe secretary rẹ̀ rí. So bó ṣe lọ nìyẹn. Nígbà tó yá, nígbà yẹn àwọn ẹgbẹ́ West African Students Union tí mo sọ yẹn, they were very agitative. They were calling for changes. They were like pressure group. Big pressure group ni wọ́n jẹ́ ńgbà yẹn. Tí wọ́n máa bèrè fún changes pé kò ní náà kíní kan, àwọn fẹ́ nǹkan báyìí ní Nàìjíríà, àwọn fẹ́ nǹkan báyìí ní Ghana, oríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé gbogbo West Africa ló wà ń bẹ̀ gbà yẹn? Ìgbà tó yá, ó bẹ̀rẹ̀ sí ní yí padà díẹ̀díẹ̀ tí Nàìjíríà fi wá dá dúró láàrin yẹn. Tàbí wọ́n pè ní Nigerian National Union. Nítorí ẹ̀fà náà ni pé nígbà tí colonialism tó bẹ̀rẹ̀ sí ní break down, àwọn tí wọ́n jẹ́ ọmọ Ghana, àwọn fi hàn yìí pé àwọn wà more militant, àwọn wà more progressive lójú ara wọn, and they were very very agitative. They wanted independence very quickly under the leadership of Kwame Nkrumah. So ìyẹn lead wọn láti máa ṣe so they keep pace. Ìṣòro àwọn kánjú, àwọn ò kánjú. So àwa náà fẹ́. So ṣùgbọ́n the way of approach kálukú wa ó yàtọ̀. Ó yàtọ̀ tọ̀. Nnamdi Azikiwe ló sọ gbogbo wọn yẹn. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà àwọn náà ṣàlàyé wọn yẹn. So lẹ́yìn ìgbà yẹn tí gbogbo àwọn wọ̀nyẹn lọ, tí àwa bẹ̀rẹ̀ tí wọ́n pè ní self government ní Nàìjíríà. Northern Nigeria was self-governing, not independent. Eastern Nigeria was self-governing. Western Nigeria was self-governing. Kálukọ́lá dẹ̀ ní embassy kọ̀ọ̀kan. Òkòròdúdú ó ní embassy tiwa, ó ní ambassador tiwa. Ní Nàìjíríà. Ní London bí. Láti Western Nigeria. Òkòròdúdú, Òkòròdúdú. Then
northern Nigeria. Ọkùnrin kan báyìí òun ni ti eastern Nigeria. So àwa ní one high commissioner. To represent Nigeria generally. Torí pé government mẹ́rin ló wà ní Nigeria. Nígbà yẹn. Yeah. Government of the West, government of the North, government of the East, and central government. Àti ní tí wọ́n ń pè ní federal government. Nígbà tí àti ní federalism, àti ní federal system, àti ní federal constitution. Ta ló wá gbé federation wọlé? Àwọn Awólọ́wọ̀ ni wọ́n jà fún. Nítorí pé gbogbo àwọn yẹn, Nnamdi Azikiwe's philosophy was one Nigeria, one constitution, one destiny. Tí Awólọ́wọ̀ ni federalism. Àwọn Hausa dẹ̀ tẹ́wọ́ gbà pé àwọn náà fara mọ́ federalism. So federalism bó ṣe wọlé nìyẹn. Ṣé ó wá mú ìlọsíwájú bá ìlú Nàìjíríà àbí kò mú ìlọsíwájú bá? Nígbà yẹn láyé àwọn bàbá wọn yẹn tí mo dákọ yẹn ó mú ìtẹ̀síwájú wá sí ilẹ̀ Nàìjíríà because every individual state was able to progress at her own pace. And the most leading of them was Western Nigeria. Economically, educationally, whatever it's called economically, it covers all spheres of our social fabric. Ṣùgbọ́n tabanika dálẹ̀, kò tabanika gbé wẹ́wẹ́wẹ́, health, àwọn alákọ̀ọ́ west kọ́ ní free health fún àwọn àgbàlagbà àtàwọn ọmọdé. Education, alákọ̀ọ́ ní free primary education. Housing policy, alákọ̀ọ́ ní tí wọ́n ń pè ní àwọn tí wọ́n sọ pé wọ́n yá wa lówó nílẹ̀ tí wọ́n fún company mi ní 60 million yẹn. I mean 6 million. Tí wọ́n fún wa ní 6 million yẹn. Wọ́n ń pè ní housing corporation. Tí wọ́n tó dálẹ̀ ńlẹ̀ yìí, Awólọ́wọ̀ ti dálẹ̀ ní Western Nigeria. Àwọn ló ń yá àwọn èèyàn lówó tí wọ́n fi ń kọ́lé. Àwọn ló ń then wọ́n tún ní ìtànpẹ̀ ní investment house tí wọ́n ń pè ní múlẹ̀tì ronú sí ìgbà ṣe ń pè. So ó jẹ́ pé economic development làwọn wà fún. Àwọn èèyàn wọ́n mójútó kòkó. Lẹ́yìn pé wọ́n ń tọ́jú gbogbo kòkó. Wọ́n ń tọ́jú àwọn gbogbo nǹkan ọ̀gbìn. Gbogbo àwọn màálù gbogbo ilẹ̀ Western Nigeria gbogbo nǹkan rọrùn. Gbogbo nǹkan àwọn ẹran wọ́n ń kẹ́ran láti ilẹ̀ north. Ṣùgbọ́n síbẹ̀ náà àwọn náà tún ń rí àwọn ẹran. Wọ́n ń rí ẹ̀mọ̀rí ní tí wọ́n ń pè ní husbandry. Wọ́n ń ṣe ní oko náà wà ní Ọ̀yọ́ ńbẹ̀ yẹn. Ikọ̀ kan làwọn àmì lọ mú tí wọ́n bẹ̀rẹ̀ sí pàgbọ́ ẹran bẹ̀jẹ̀ wọ́n dẹ̀ replenish ẹ̀. Kẹgbẹ̀jẹ̀ tán. Nígbà tí military kùpù dé àbí. Ṣẹ́yìn náà wà ní ẹgbẹ́ òṣèlú nígbà tẹ́ wá Nàìjíríà kẹ́ tó wá sílùú London. Mo sọ pé mo wà ní action group. Kí ni position yìí àbí ẹ kàn jẹ́ member? I was a member but I was general secretary for Lagos North. So there's no policy that was going on in Lagos that we were not taking part in. We were sure of it. So ẹ̀yin meet Awólọ́wọ̀ ẹ̀yin àti Awólọ́wọ̀ jẹ́ relationship wa. I slept in his house. We ate on the same table and lẹ́yìn gbogbo wọn yẹn. Lẹ́yìn gbogbo wọn yẹn. Nígbà tó tẹ̀wọ̀n dé, we met regularly. Kí ló tó fi lọ ẹ̀wọ̀n? Because he was charged for treasonable felony. Èyí táwa West tá a believe pé wọ́n kàn kọ́ tiẹ̀ láti lè fi rẹ́yìn ẹ̀ ni. Nítorí wípé
Awólọ́wọ̀ was so progressive gbogbo aládẹ̀mọ̀ gẹ́gẹ́ bí àwa Yorùbá pé olóòótọ́ èèyàn kì í lẹ́ni olóòótọ́ ìlú òun dẹ̀ ní ìkà ìlú. Wọ́n dìtẹ̀ rẹ̀ torí pé ó dólódodo. Ó jẹ́ mi ìbọn yóò ṣòdodo tàbí ń purọ́ ṣùgbọ́n ó tọ́jú ìlú. Owó wà òwò wà gbogbo títì ló ń lọ́dà wọ́n ń faná sí ìlú wọ́n ń ṣomi sí gbogbo ìlú wọ́n ń ṣe free education wọ́n ń ṣe free health àwọn ní wọ́n kọ́ introduce minimum wage tí wọ́n ti introduce nílẹ̀ yìí. Ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ ṣe. Yeah, 5 shillings. Kí ló wá dé tí wọ́n wá di president Nàìjíríà irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Nítorí pé wọ́n kọ lórin nílẹ̀ Yorùbá pé olóòótọ́ kì í lẹ́ni. Tó wá yẹ pé a nílò àwọn Awólọ́wọ̀ bíi 2 3 ní Nàìjíríà pé wọ́n wà ní north wọ́n wà ní east Nàìjíríà ní wọ́n ní rí bó ṣe rí. Ẹ rí i pé nígbà tí wọ́n lọ ṣe kú àwọn ọmọ tí wọ́n wà progressive in mind àwọn tájúmọ̀ dákọ̀ fún yẹn àwọn náà fẹ́ lọ pa. Ẹbí wọn kọ Sàdáúnà wọn gba Bàléwà wọn pa Akíntọ́lá. Tí wọ́n ní máìndì àti kí Nàìjíríà lọ wájú wọn máa lọ pa wọ́n. No, àwọn tí wọ́n lójú àwọn tí wọ́n ṣe kú yẹn àwọn tí wọ́n fẹ́ kí Nàìjíríà tẹ̀síwájú àwọn náà lọ pa. Nítorí kíni? Nítorí pé as far as military people are concerned, anyone that is not useful has to be eliminated. They don't know the art of communication, discussion, negotiation in politics. Because they were not politicians. And their intention, tẹ́bákà àwọn ìwé wọn tí wọ́n kọ, ẹ rí i pé wọ́n sọ báyìí pé bí wọ́n ṣe ṣekú yẹn tán Awólọ́wọ̀ fẹ́ lọ yọ lẹ́wọ̀n kó lọ jẹ́ president straight away. Kí ni wàá jẹ́ kó wá bọ́ sí? Nítorí pé Nàìjíríà sò tóbi tó yẹ pé kẹ́ ẹ tó lè coordinate ọ̀rọ̀ kẹ́ ẹ tó lè coordinate decision ó nira ilé kúkú yẹn fẹ́. But mind wọn ni pé wọ́n fẹ́ kí Awólọ́wọ̀ kó lẹ́wọ̀n. Wọ́n sọ kí n pé mind nìkan wọ́n sọ lẹ́nu ó wà ní ìwé tí wọ́n ṣe náà. Wọ́n ti rí pé Awólọ́wọ̀ ó jẹ́ visionary leader tó máa good fún Nàìjíríà. Kò dẹ̀ ronú tara tiẹ̀. Mi sọ pé àwọn leader náà àwọn leader yòókù náà ronú tara tiwọn nìkan o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ ṣe ṣe títí di bá a ṣe ń sọ̀rọ̀ ṣe bí wọ́n sọ pé kò sí ọgbọ́n sí ìlú ẹ̀. Ó lè tún gbogbo lẹ western Nàìjíríà ṣe. Wọ́n lóun ló build Cocoa House àti NTA Ìbàdàn. Bẹ́ẹ̀ ni Cocoa House nìkan kọ́ investment house tó wà ní Broad Street olùkọ́ Regent Hotel ó tún kó hòtẹ́ẹ̀lì kan àwọn the first àwọn ilé gbogbo wọ̀nyí àwọn ni wọ́n kọ́ wọn. Ifun wọn lóun lọ dá kíni hajj ilẹ̀ fún àwọn mùsùlùmí kò dẹ̀ ṣe mùsùlùmí. It wasn't a Muslim but ó rí i pé wà ní òwe wọn nígbà táwọn kristian lọ báyìí pé ó ṣe láṣẹ gbé ẹni fáwọn mùsùlùmí àwọn náà fẹ́ máa lọ sí oníbo náà kọ sí nínú ìwé tiyín. Ó rí inú Quran pé káwọn mùsùlùmí máa lọ sí hajj ló ṣe wá rí tó yẹ kán ní bọ́ọ̀dù fún àwọn kristian náà wá lọ bá wọn jowú. Bẹ́ẹ̀ni. Pé níbo wọn kọ sínú ìwé tiyín. Kán lọ mú evidence ẹ̀ wá. Bẹ́ẹ̀ni kò sí. Ẹ máa lọ Jerusalem o. Ẹjọ́ àsìkò kan wà gbọ́ pé wọ́n ní Bọ̀dé Thomas pé wọ́n ní ó ń gbó títí tó fi kú wọ́n wá ní pé àbúrò yín ọba Lamidi Alaafin Adéyẹmí tọ́jà Aláàfin Ọ̀yọ́ pé òun ló ní kó máa gbó ṣé àbí bàbá tó bí wọn ṣé tòótọ́ ni ìtàn yẹn torí pé àmọ́ kó sojú yín. Kí ló fà tí wọ́n fẹ́ ní kí wọ́n fẹ́ Bọ̀dé Thomas kí ló fà? Wọ́n ní ó wá sí Ọ̀yọ́ fún mítìn wípé mítìn ẹgbẹ́ òṣèlú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dìde fún wípé Aláàfin ọba Adéyẹmí tó bí ọba Lamidi wọ́n ní ó wà ńbẹ̀ wípé ọba ò wá dìde
so wọ́n wá sọ pé gbogbo àwọn èèyàn dìde fún òun Bọ̀dé Thomas pé kí ló dé tí ọba Adéyẹmí Aláàfin Ọ̀fọ̀ yóò dìde fún òun. So wọ́n ní inú wa bí ọba Adéyẹmí pé èmi odidi ọba Aláàfin Ọ̀fọ̀ yóò lọ sọ ọ̀rọ̀ sí báyìí ọ̀dà látòní ìlọ kò sì mọ gbó. So wọ́n nígbà tó padà sẹ́kọ̀ọ́ pé ó gbó títí tó fi wá kú ni. Nǹkan tí gbogbo àwọn oníwèé ìròyìn wá kọ kalẹ̀ sínú rẹ́kọ̀dù nìyẹn. So gẹ́gẹ́ bíi pé ẹ̀yin wá jẹ́ ẹ̀gbọ́n Aláàfin Ọ̀fọ̀ Ọ̀yọ́ tí ọ̀rọ̀ náà sì ṣojú yín, a fẹ́ kẹ́ debunk ọ̀rọ̀ yẹn, kẹ́ dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn lágbàáyé pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀. Ìkíní náà irú pàdé òyìn ni wọ́n sì pàdé òṣèlú. Ṣé bàbá Lamidi wá jí òṣèlú ni? Ìwọ tó sàn òṣèlú. Ẹni tí wọ́n kọ sílẹ̀ nìyẹn tó wà nínú ìròyìn. Ẹni bá kọ lóyún ẹ̀yin ò rí pé ó yẹ kí wọ́n bí lẹ́yìn. Kò make sense. Ẹ̀yin ó yẹ kí wọ́n bí lẹ́yìn pé oníwọ́n lọ sí pàdé òṣèlú. Ṣé òṣèlú ni Aláàfin náà ni? Ẹgbẹ́ wo ni ọba Adéyẹmí Aláàfin Ọ̀fọ̀ Ọ̀yọ́ dálẹ̀ gbà yẹn. tó ń ṣe ẹgbẹ́ rẹ̀ lè pe Bọ̀dé sí Bọ̀dé wá sí Bọ̀dé ò dáhùn. So ẹ̀yin náà wà in position láti clear ọ̀rọ̀ yẹn. Kò sí. Ok. Irú yẹn ò wáyé. All right. Mo fẹ́ sọ kí nìkan fún yín. Ní 1946 nígbà tí Herbert Macaulay tó kú. Herbert Macaulay was the founder of NCNC. Now, but Herbert Macaulay ó dé ẹgbẹ́ yẹn lẹ̀ ní 1944 ní King's College lẹ́kọ̀ọ́ ìyẹn Herbert Macaulay. Ó wá lọ fún tour àtàwọn ẹgbẹ́ rẹ̀ yòókù náà wọ́n lọ sí tour ọmọdé làwọn wà nígbà yẹn. Wọ́n lọ sí tour Nàìjíríà nígbà tó dé Jos ó bá sick ìyẹn Herbert Macaulay. Jos ṣàlókù sí tàbí pé ó take ill ó wá ń bọ̀ ó dẹ̀ kú sẹ́kọ̀ọ́ nígbà tó dé kọ̀ ọdún yẹn ló kù. Ìgbà tí wọ́n dẹ̀ ṣèpàdé wọ́n wá yan ẹlòmíì láti jẹ́ lórí ta ni wọ́n yàn lórí òun ni Nnamdi Azikiwe. Ìgbà tí wọ́n yan Nnamdi Azikiwe gẹ́gẹ́ bí ìṣe àwọn olóṣèlú ó tọ́ gbogbo Nàìjíríà. Nígbà tó dé Ọ̀yọ́ èmi wà ń bẹ̀ ẹsẹ̀ bàbá Lamidi tó dákọ̀ ẹsẹ̀ rẹ̀ báyìí mo jókòó sí. Ẹ̀yìn kóòtù wà lájà kẹsàn-án ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ báyìí ni wọ́n tó jókòó sí tí wọ́n fi jókòó. Èmi wà ń bẹ̀. Àwọn òwe ìjọ náà tí mo mú wálé tí wọ́n pín bẹ̀ ọmọdé ni mí nígbà yẹn. I was 11 years old nígbà yẹn. Mo máa mọ ìwé yẹn wálé. I was there. So nítorí pé ó wá visit Ọ̀yọ́ ni. Ìyẹn lórí ẹgbẹ́. Ok, ìyẹn Bọ̀dé Thomas. Ìyẹn Nnamdi Azikiwe, all right. 1946. All right. So ìyẹn ni ẹgbẹ́ òṣèlú tá a lọ pé wọ́n wá sí ẹgbẹ́ òṣèlú. Ok. Nígbà tí a jẹ́ pé wọ́n lọ sí pàdé òṣèlú kan ní Bọ̀dé wá ní kò dìde fóun. Now bó ṣe wà nìyẹn. Tí wọ́n gbé Aláàfin dé àwọn tẹ̀lé bàbá wa ni Aláàfin dé báyìí ìjókòó ẹ ti wà nílẹ̀ gbogbo wọn lè dìde dúró ni tí Aláàfin fi jókòó. Bẹ́ẹ̀ náà mo dẹ̀ rí gbogbo ọjọ́ tí Aláàfin bá ti lọ sí pàdé. Everybody máa dìde. Gbogbo wọn á dìde dúró tí Aláàfin fi máa jókòó ni. Kò wá sí pé ẹnìkan wá dé Aláàfin wà á dìde fún un. Kò make sense because kò sí kò tí ń jẹ́ bẹ́ẹ̀. So Bọ̀dé kẹ̀ ọ̀rẹ́ tí ẹ bá pa kínní yẹn mo fẹ́ sọ kínní kan fún yín. All right. Tí ò ní sínú kínní yìí mo sọ ọ̀rọ̀ yẹn lójú ọmọ Àrẹ̀mọ Ọ̀yọ́ tó jákọ̀bí fún bàbá Lamidi. Olówó àlàrẹ̀ máa ń gbà yẹn. Òun àti Bọ̀dé Thomas ọ̀rẹ́ báyìí ni wọ́n inú ilé kan náà wọ́n jọ ń sùn. Ọ̀rẹ́ ni wọ́n. Sí bàbá ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n wà lọ yájú sí ní gbangba àta. Ní gbangba àta. Ẹni pé kò sí kan tó jọ bẹ́ẹ̀. Now
kí ló wá ṣẹlẹ̀ ńbẹ̀ jọ́nà gan torí pé wà ńbẹ̀. kò sí nǹkan tó ṣẹlẹ̀ kò sí pé Aláàfin dé ẹnìkan wá ní kó wá dìde fún kò dìde fún kò ṣẹlẹ̀. so Bọ̀dí Thomas ṣe gbọ́ pé ó gbó tó fi kú àbí ẹ̀ gbọ́. mo gbọ́ táwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n irọ́ ni wọ́n ń pa. àwọn oníwèé ìròyìn Nàìjíríà. Bọ̀dí Thomas ó sick. kì í ṣe pé torí pé òun àtàláàfin ní gbólóhùn aṣọ. ok ó sick naturally ni ló sì kú. ó sì kú nígbà tí ó sick yẹn ó lè máa gbó o ìwé kì í ṣaláàfin lónìí kó máa gbó. ok ó lè jẹ́ pé nǹkan míì ló fa ọ̀rọ̀ gbígbó rẹ̀. àwọn nǹkan tó ń sọ wọ́n ní ajé àdìgbòlugi ló bù jẹ sẹ́yìn pété ajé àdìgbòlugi bá bù yẹn jẹ wọ́n ní ìyá máa gbó bí ajá. kò sí truth nínú ẹ̀. kò sí truth nínú yẹn náà. kò sí scientific proof kankan yẹn. kò dẹ̀ sí àròsọ kan fún yẹn. irọ́ ignorance ló wà nù yẹn. ẹ fàsìkò yìí kẹ́ ẹ fi sọ fún àwọn oníròyìn àgbáyé pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ sà torí ẹ̀ wá ń bẹ̀. ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí wọ́n ṣe máa ń wà bẹ́ẹ̀. nítorí pé ní tí mo bá dàgbà láti kékeré mi nìyẹn. ó lè máa ń fún mi ní àǹfààní tí mo máa ń wà bí wọ́n bá ń ṣe gbogbo nǹkan. ẹ sì tó ọmọ ọdún mélòó báyìí nísìn. sẹ́sìn báyìí. I'm 87. now so gbogbo nǹkan tí wọ́n bá ṣẹlẹ̀ máa wà ń bẹ̀ bẹ́ẹ̀. máa wà ń bẹ̀. lásìkò àdìsálẹ̀ tí bàbá Lamidi owó àti wọn jọ ṣe mo wà ń bẹ̀ nípàdé náà. bàbá tó bí ọba Lamidi gan fún rẹ̀ ìyẹn ọba Adéyẹmí. yes mo wà ń bẹ̀. now I think it was May 1953. ní ìṣẹ̀lẹ̀ yẹn. ìṣẹ̀lẹ̀ yẹn Bọ̀dí Thomas òde wa kú títí di November 21, 1953. so ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gan ló yẹ kí a gbọ́ pé ó kú tó bá pẹ́ lóòótọ́ ni lọ́ba sọ fún pé kọ́ máa lọ gbó. ìkànnì yẹn ṣé wá rí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ aláìnírònú ẹ̀dá ni wọ́n. ṣé a rí lára àwọn ọmọ Ọ̀yọ́ tó ń sọ̀rọ̀ yẹn náà àbí báwo. àwọn míì máa ń sọ. àwọn míì máa ń sọ sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ wa bí gbogbo nǹkan láyé ni a sọ̀rọ̀ nípa ẹ̀sìn sìn. bẹ́ẹ̀ni. àwọn àfáà kan wà tó yẹ pé tí wọ́n bá ti yọ ń bẹ̀ yẹn àwọn dankárẹ̀ wọn ti máa darí ẹ̀rú pé ẹni pé àlìjànnú kan ló wọ̀ àbí ẹni pé mọ̀lẹ́kà kan ló dé tó yàtọ̀ sí. èèyàn lásán bẹ́ẹ̀ nítorí ignorance ni àáfàá yìí náà tí wọ́n bá bẹ̀ pé wá sọ̀rọ̀ fún wa pa dàjà kọ̀mọ tó fẹ́ wí. kọ̀mọ kan tí ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àáfàá dẹ̀ ni irọ́ tó bá pa fún wọn bẹ́ẹ̀ náà kódà ó lè má sọ wọn pàápàá wọn á ní láàyè àní wọn ní sàdánà ó sàlùwà láǹbì kan nítorí bẹ́ẹ̀ ó sàlùwà láǹbẹ́ wàláyé. omi wá sẹ́yọ omi wá sẹ́yọ ń bẹ̀. ilẹ̀ mímọ́ níbẹ̀. wọ́n fi karama kú. bákan náà ni irú ignorance àti rumor táwọn èèyàn máa ń gbé káàkiri ṣẹ̀dẹ̀ wá rí àwọn oníròyìn kó lè dùn káwọn èèyàn lè ra ìwé wọn káwọn èèyàn lè gbọ́ tiwọn kí wọ́n lè fetí ilẹ̀ fún kẹ́lẹ́ máa gbà wọ́n láyè lórí irọ́ wọ́n lè máa parọ́ yẹn lọ. ṣé ẹnì kankan ní gbogbo wa ó fẹ́ gbà ó lè gbà kan sọ pé bàbá tiẹ̀ elépè ni tẹ́lẹ̀ kan bá ti ṣe ìpínlẹ̀ ọmọ aṣẹ́lẹ̀ ọmọ ọlọ́mọ. Bọ̀dí Thomas ọmọ 33 years ni nígbà yẹn Aláàfin dẹ̀ jẹ́ ọmọ bíi 70 nígbà yẹn ṣé kó wá máa bò ìpínlẹ̀ ẹni ẹlẹ́ni lórí ǹjẹ́ fọmọ́ yọ. kò make sense. gẹ́gẹ́ bíi pé ẹ jẹ́ ọmọ ilé ọba ẹ dẹ̀ jẹ́ ọmọ Aláàfin of Ọ̀yọ́ kí lẹ lè sọ nípa ikú àbúrò yín ọba Lamidi Adéyẹmí kí lẹ fíìlì nígbà tẹ́ gbọ́ pé bàbá jáde láyé pé bàbá wàjà. ó bà mí lóúnjẹ púpọ̀ tó ń pè mo ti ẹ̀sùn kún pàápàá ṣé kí mo rò lọ́kàn pé bọ́ọ̀ ló ṣe lè kú irú èmi wà láyé ó yẹ kí mi ti kú kó n tó kú náà
mo lè mọ torí pé ẹ jù lọ. ṣùgbọ́n Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bó ṣe ti kálukú ìgbà tí kálukú máa lọ Ọlọ́run nìkan ló mọ̀. mo mọ ipa tó kó nígbà tí bàbá mi kú. mo mọ ipa tó kó nígbà tí ìyá bàbá mi kú. so pé ojú wa òun ló pé gbogbo ilé jẹ gbogbo òun ló sì kú àwọn méjì mò ń sọ yìí. so irú èèyàn bẹ́ẹ̀ tó wá fẹ́ kú pàápàá ẹ̀mí rẹ̀ kí n kọ́ kó tó kú. so adúpẹ́lẹ́wọ̀ náà bó ṣe kú yẹn gbogbo àwọn àbúrò mi gbogbo àwọn ará inú ilé wa gbogbo pátá lónìí bàbá yín sọ̀rọ̀ èmi lọ́dà náà kí mo dàgbà láàrin gbogbo fámìlì wa. fámìlì báyìí nínú ilé Aláàfin Ọ̀fọ̀yọ́. nínú ilé Aláàfin nínú ilé bàbá kékeré. ilé bàbá kékeré. níbẹ̀ ni àwọn bàbá Lamidi ti wá àti Lamidi náà. ẹ̀yin kọ́ ibẹ̀ lẹ́yìn náà ti wá. ok ìdílé mélòó ní ń jẹ Aláàfin Ọ̀fọ̀yọ́? ìdílé méjì náà ni torí pé àwọn òyìnbó ló pín sí méjì ìdílé kan náà ní gbogbo wọn ọmọ bàbá wọn ọmọ bàbá ọmọ ìyá ní gbogbo wọn. gbogbo kí ló dé tí wọ́n á pín sí méjì fún yín? à ń sọ pé bóyá ayé ṣe ń lọ à ń sọ pé ayé ń yí padà nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. lónìí gbogbo àti Lamidi kú yìí àwọn èèyàn wá láti dà họ mi láti wá claim àtijọba. yes. ṣé wọ́n dẹ̀ lẹ́tọ̀ọ́ sí? wọ́n lẹ́tọ̀ọ́. sókè lára àwọn ẹbí náà ni. àwọn èèyàn tí wọ́n sọ pé gbogbo ẹni tẹ́ wá láti ìlú òkèèrè tẹ́ wá láti northern Nigeria tẹ́ wá láti Benin Republic tẹ́ wá láti America kí ni contribution yín sí ìlú yìí? ààrí gbogbo ọjọ́ yìí. nígbà tí Aláàfin wa kú ẹ wá fi yọjú pẹpẹ jọba ẹ̀ẹ́dẹ̀kọ́ ẹ̀ contribute sí. kódà mi gbọ́ pé ẹ ṣẹlẹ̀. ẹ lè gbọ́. ẹ̀yin náà lè mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú fámìlì. nílẹ̀ yìí àwọn bíi mẹ́ta ni wọ́n fẹ́ lọ láti lọ joyè. àwọn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ tó lẹ̀ wà nílẹ̀ tó ní pé ilé méjìlá pè ńgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ilé àwọn agbólóyè àwọn olóyè kan sìn àti ilé àwọn alówólódù bàbá aṣọ ló jẹ́ alówólódù. àwọn ni wọ́n jẹ́ Adéyẹmí. so torí bàbá tá à ń sọ yìí ó bímọ mẹ́ta àwọn mẹ́ta lẹ̀ jọba Ládìgbòlù Adéyẹmí. Lamidi dẹ̀ jẹ. àní bàbá tá à ń sọ bímọ mẹ́ta ní bàbá Lamidi mò ń sọ̀rọ̀ rẹ̀ bàbá tó bí àwọn bàbá Lamidi. bàbá tó bí wọn àgbà lọ́hùn sóhun ló ń jẹ́ kí lórúkọ àwọn tiwọn. Àtìbà ok. Àtìbà tí wọ́n ní Àfọ̀njá mú lẹ́rú lọ lọ́rin tí wọ́n ní wọ́n sọ ọ́ di mùsùlùmí nílọrin. àwọn ará Ìlọrin wọn kúrò ju ààbò lọ. ok kí ló dé ṣe rí bẹ́ẹ̀ sà. ẹ bá mi kọ̀ ẹ́ síbẹ̀ tó bá rí ìfàn bẹ́ẹ̀. ìyá ó máa hàn yẹ́. nítorí pé kí ló kàn wọ́n pẹ̀lú Àfọ̀njá tó bá mú àbúrò rẹ̀ tó bá mú àbúrò rẹ̀ Àtìbà tó bá ní kó ká lọ ọmọ kékeré Àtìbà tó bá ní kó ká lọ Ìlọrin tó bá ní kó ká lọ kí ló ní í ṣe kò mú lẹ́rú àwọn sọ pé ó mú lẹ́rú. àgbà tó ṣe pé fámìlì kan náà ni wọ́n so why tí wọ́n ṣe lo ẹrú. ọmọ ló jẹ́ fún àní pápá àwọn ará Ìlọrin ló sọ. no àwọn kọ̀tànkọ̀tàn ló sọ bẹ́ẹ̀ kì í ṣe àwọn ará Ìlọrin àwọn tí wọ́n ń kọ̀tàn ni wọ́n kọ kíní ẹ̀ síbẹ̀. àwọn ọmọ tán ni nítorí pé kí ló kọ ọkùnrin yìí o ń gbàgbé ọkọ ẹ̀ sí tí òun àti Àtìbà tó jẹ́ ń padà bọ̀ láti Ìlọrin wọ́n á dé ìjọ́jú ọba kọ́ ni àbúrò wo ló wà mọ̀lùkúrú ọba náà ni wọ́n láti wá kírọ́ọ̀sì ẹ̀ Àtìbà kò lè wẹ̀. máa ṣe ọkọ ọkùnrin náà máa sọ fún yín jẹ́ mi. ọyẹ mi ọyẹ ṣe àlọ. bí n bá jẹ màá rántí tí n bá jẹ rántí. máa sọ fún ẹ fi kún. ok pé òun àti Àtìbà jọ kúrò lọrin. so ọkùnrin yẹn ó fi Àtìbà lẹ̀ sínú odò nínú omi kókó mi wọn gbé lọ. Àtìbà dẹ̀ pọ́pùlà. jù lọ. pọ́pùlà ju ọkùnrin tí wọ́n sọ yìí. sọ yìí lọ. so pẹ̀lú intention pé kó kú jọba kó kú sínú odò kò ní ẹ̀mí tó. nígbà tí ṣàpẹ́ṣẹ wọn máa ń lò láyé ìgbà yẹn nígbà tí ẹṣin tí ẹ kọjá tó fẹ́ kọjá ó fi rẹ́rìn ó fẹ́ kọjá lọ. nígbà tí ẹlòmíì tí wọ́n ń bọ̀ pé Àtìbà kí ló mú ẹ
èèyàn ó rescue attention àti kíní ó fà wọ́n ó fà wọ́n tó wà ilé ọkùnrin tí mo sọ fún yín tí mi ò tí mọ̀ yẹn ó wá bẹ̀rẹ̀ ní àwọn ọkùnrin náà ni wọ́n yẹn ó mọ̀wẹ̀ kíní kan ó wá ń fi rẹ́rìn. Ó yà lẹ́nu pé Ọlọ́run là àtìbá náà ló kọ́ lọ́run là àpàdé ò ṣe kò. So gbàtà tí bàbá padà wá sọ̀yọ́ láti lọ rìn so ìgbà yẹn náà lọ wá jọba àbí ọba kan wà lórí ìgbà yẹn. Mo rò pé ọba kan wà lórí ṣùgbọ́n ìgbà tó ń jọba ní òun ló kọ́ jọba bí Ọ̀yọ́ tí wọ́n wà ń sìn yìí. Alright, ìyẹn Ọ̀yọ́ ti sìn yìí so òun wá ní baba ńlá gbogbo yín. Ṣé òun ni àkọ́kọ́ mùsùlùmí àgbà o torí a rí i pé mùsùlùmí ni yín nílé yín so tẹ́lẹ̀ tí wọ́n ṣe ẹ̀sìn Islam so ṣé Àtìbà ṣé lóòótọ́ ni Àtìbà ló kọ́kọ́ di mùsùlùmí. wọ́n ṣó mọ̀ pé kó lè mọ̀ àjùmọ̀ṣepọ̀ wa pẹ̀lú àwọn Ìbàrìbá àti àwọn tó wà ní Sókótó ó ti pẹ́ àwọn tó wà ní Sókótó wọ́n máa ń kọlà ìlà àwọn lẹ́rí tí wọ́n ń fàṣàpá táwọn ará Ọ̀yọ́ ń fàṣàpá lónìí wọ́n fi bá ṣe ọ̀rẹ́. Aláàfin ìgbà yẹn fi bá ṣọ̀rẹ́ ni. ló ṣe kọ ìlà sápá àti tójú. Àwàdórí ni máa ń wá ìlà. Àwàdórí tí wọ́n ń wá yẹn tí a bá dé di Àpẹ́ nísìn ẹ máa bá lórí àwọn ará di Àpẹ́. Ní Ọ̀yọ́. Nílọrin. Bẹ́ẹ̀ ni òun náà ló wà lójú Àfọ̀njá náà gẹ́gẹ́ bí ta gbọ́. tí mo sọ fún yín nìyẹn tí a bá délé wa sí lọ́yọ̀ ẹ bá lójú wọn. Kí ló dé tí wọ́n wá kọ fẹ́yìn. Nígbà tó yá ṣe mọ̀ pé a sọ pé ayé yí wọn kọrù làyẹn mọ́ wọn kọ mẹ́fà àbàjá. But ẹ̀yin ẹ jù ọba Lamidi Alaafin Oyo ẹ jù wọ́n lọ now ó jẹ́ àbúrò fún yín ẹ̀yin tẹ́ wá jẹ́ pé tẹ́ jù lọ ẹ̀yin ò kọlà àwọn sì kọ kí ló dé. Nítorí pé níjọ́ tí wọ́n fẹ́ kọlà fún mi ó ní èyí tí wọ́n kọ́ ṣe nì tapá tí wọ́n kọ́ ṣe fún mi lẹ́rí nítorí pé mo sùn púpọ̀ jù wọn lè parí ẹ̀ bó ṣe wà láti yẹn náà dòní nìyẹn. Ẹni bàbá àgbà ló bá gbọ́ pé ẹ fọmọ yẹn lẹ o ẹ fi lẹ o. Bẹ́ẹ̀ni ẹ má jẹ ẹ má fara ní ọmọ mi o. Nígbà tí wọ́n tẹ̀ dípẹ́ ìsunkún tapá kò jẹ́ kí lọ́jẹ́ kan kọ tójú. Ọlọ́run ló yọ mí wọn bá kọ́ fún àwọn bá kọ́ lọ́pọ̀. Pípélé náà máa kọ fún mi ní o bí àbàjá mẹ́fà ní o mi ò mọ̀. Ok, táìmù tí wọ́n wá fi bàbá Lamidi jọba àwọn mélòó náà jọ dù àbí kò sí pé wọ́n ẹnìkan bá dùn gbà náà. Kò sí dídù torí ilé wa lọ́kàn olóde dàgbà jù tí wọ́n lè mú lọ́kùnrin. Náà ṣe mú ok ọba Lamidi kan tó jẹ́ ọmọ ẹ̀. Nígbà tí Lamidi wá fẹ́ gorí oyè ayé ti yí padà òṣèlú ti dé. Nítorí pé 1944 ni Aláàfin kú within the month bàbá Lamidi ti bọ́ sórí oyè. So òṣèlú ti wọ̀. 1944 ẹ má lè wá pé 1944 kò tí ì sí òṣèlú. Ok family ló kàn decide láti gbé síbẹ̀. Family kọ́. Àwọn wo ni. Family nítorí pé nílé wa ọ̀dẹ̀ mẹ́rin ló wà káà mẹ́rin káà bàbá kékeré káà Ọ̀rànlọ́lá káà Lánìtẹ̀ káà Lánrègùn. Ọjọ́ mélòó. Mẹ́rin. Nílé àwọn Agúnlóyè káà tí wọ́n ti di káwọn ti di mẹ́ta ń sìn. Ẹyọ kan náà níṣẹ́ tẹ́lẹ̀ o ṣùgbọ́n nígbà tí ẹ bá bímọ tó wọn bá pọ̀ wọ́n ẹlẹ́kọ́lẹ́ ti yín síbẹ̀ yẹn. Káà mi ni wọ́n kírètì yẹn. Tí wọ́n pé Lánìtẹ̀ wọ́n lọ kọ́ṣẹ́ síbẹ̀ yẹn káà mi nìyẹn. So
nígbà tí àwọn mẹ́rin wà ilé bàbá kékeré bàbá Lamidi ti jẹ́ ń bẹ̀. Tálàfin mi bá tún wá kú tí wọ́n tún fẹ́ mú nínú ilé alólódù lọ́dọ̀ wa bí wọn ò ní mú lẹ́kọ̀ọ́ bàbá kékeré wọn á mú lọ́dọ̀ Ọ̀rànlọ́lá. Ọ̀rànlọ́lá yẹ kó joyè àwọn òṣèlú wa lọ mú Lamidi jẹ́ kí bàbá rẹ̀ ló jẹ káyìn wọ́n tún lọ mú inú ilé kan náà nínú ilé wa. Kí ló dé ṣé torí pọ́ kàwé ni àbí báwo àbí. àbúrò àwọn ìbò náà kàwé. Kí ló wá dé tí wọ́n á mú lọ́dọ̀ wọn. lálẹ́ ìmú kàwé lánìtẹ́ kàwé Ọ̀rànlọ́lá oníwèé ní gbogbo wọn. In fact ẹni tó jẹ́ mọ́gàjì ilé tó jẹ́ mọ́gàjì àwọn mẹ́rẹ̀ẹ̀rin ń sìn ọmọ inú ilé yìí ni ọmọ káàyè ni àbúrò mi ni à ń pè ní Hassan ló kàwé. Ẹ̀gbọ́n rẹ̀ tó yẹ kó joyè tí àwọn òṣèlú fi wá fi Lamidi jẹ́ oníwèé ńlá ni gbogbo western Nigeria ló ti ṣe dáadáa káríkárí láyé rẹ̀ ó ti kúrú sí yẹn o. So lẹ́yìn tẹ̀dẹ̀ Lárẹ̀mú Abdulrahman Lárẹ̀mú gbogbo náà kàwé. Gbogbo náà kàwé. So sásà wípé ẹni tọ́lọ́run bá wù ló ń gbé síbẹ̀ Ọlọ́run ṣe ní kán mú. Ẹni òṣèlú ló wù ìyẹn lè gbé Lamidi síbẹ̀. Ó yẹ pé bàbá Lamidi jẹ Lamidi náà tún jẹ. Ọdún mélòó ni bàbá Lamidi lò lórí oyè. Ó lò less than 10 years. So kò pẹ́ tó ọmọ rẹ̀. May 52 lọ́mọ ẹ̀ lò. 52 years ni ọmọ ẹ̀ lò. So ǹjẹ́ àwọn kingmakers wà tí wọ́n jẹ́ àwọn àfọ̀bàjẹ́ ní Aláàfin Ọ̀yọ́ àbí. Nílùú Ọ̀yọ́ wọ́n wà àwọn méje. Báṣọ̀run Àṣepa Alápẹ̀nẹ̀ Akínnẹkú Ṣàmù àti Ṣàmù Akínnẹkú Ṣàmù gbogbo kọ àwọn Karim gbogbo kọ wọn. Ṣé ìdílé ni àwọn tẹ̀ka yẹn àwọn méjèèjì. ìdílé kọ̀ọ̀kan ni wọ́n. tó ṣe pé àwọn ni wọ́n jẹ́ kingmakers. Àwọn ni kingmakers. Wọ́n ní àwọn méje ń bẹ̀. Okay. Àwọn ni kingmakers. Okay, so ṣé àwọn Aláàfin ìgbà náà ló create wọn. Àwọn Aláàfin àtijọ́ ń jẹ́ ló create ẹnìkọ̀ọ̀kan ló create wọn. All right. Ní ìwà àmọ́ bí wọ́n ṣe create gbogbo wọn kì í ṣègbà kan náà. Nítorí Báṣọ̀run láyé àtijọ́ àwọn bẹ̀rẹ̀ pé láyé àtijọ́ gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Aláàfin ni. Aláàfin tààrẹ sọ yìí ọba gbogbo Yorùbá ni so tó bá wà náà lọ́ba bẹ̀. Ó lè wà ní ń Ṣẹ̀yìn òun náà lọ́ba bẹ̀. Ó lè wà ní Ifẹ̀ òun náà lọ́ba bẹ̀. Nígbà yẹn ṣùgbọ́n nígbà tó yẹ káwọn ìbílẹ̀ tí wàá dá tí wọ́n ti mú demarcation wá àti táwọn Yorùbá pàápàá tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fight fún independence ara wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún yín pé ayé yí padà. Bẹ́ẹ̀ni. Àwọn Ẹ̀gbá ló kọ́kọ́ gba independence kó nílẹ̀ Yorùbá. Lẹ́yìn táwọn Ẹ̀gbá gbà ni làwọn Dàhọ̀mí gbà. Torí ara ilẹ̀ Ọ̀yọ́ làwọn náà títí tó fi fẹ́ dé Ghana. Ilẹ̀ Ọ̀yọ́ gbogbo láyé àtijọ́. So now títí tóbi dé Ìlọrin ìjọba wà yẹn. Ilẹ̀ Yorùbá gbogbo tí dé Nópé. Ilẹ̀ Yorùbá ni. Pé ìyá tó bí Ọ̀rànyàn ọmọ Tápà ni. Ọ̀rànyàn dẹ̀ ni Aláàfin àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ ẹ̀bẹ̀ yẹn. Bàbá rẹ̀ ní
Aláàfin nílé Ifẹ̀. Ọlọ́fin ni wọ́n ń pè Ọlọ́fin. Ọlọ́fin tí pé àwọn ará ilé Ifẹ̀ wọn tẹ́ bá dé ilé Ifẹ̀ ẹ má wọn ní fẹ́ gbà pé àwọn ò mọ̀ pé o ṣùgbọ́n ẹ jẹ́ ẹ bọ́ sọ́dọ̀ àwọn indigenous wọ́n máa fún pé Aláàfin wọn àmọ́ pé Aláàfin ló ń jẹ́ bẹ́ẹ̀. Aláàfin ló ń pè ní Ọlọ́fin lọ́dọ̀ tiwọn. Ok, kí ló dé tí Ọọ̀ni of Ifẹ̀ ti tẹ́lẹ̀ Síjú-Adé òun àti Aláàfin of Ọ̀yọ́ kí ló dé tàn ṣe rẹ́? Wọ́n jà. Àwọn press inú wọn máa ń dùn kí wọ́n create friction tó jẹ́ pé àwọn èèyàn á lè fẹ́ máa ra ìwé wọn láti fẹ́ máa gbọ́ sọ́ọ́ lẹ́nu iṣẹ́ tí wọ́n wà fún nìyẹn. Ẹ rí i wípé nǹkan tá à ń sọ yìí kódà dé Ìlọrin ẹ lè gbọ́ kẹ́nikẹ́ni kọ́mẹ́ǹtì pé Ọọ̀ni àti Aláàfin jà. Ẹ gbọ́ lẹ́nu Aláké, ẹ gbọ́ lẹ́nu Àwùjalẹ̀, ẹ gbọ́ lẹ́nu Ọwá, ẹ gbọ́ lẹ́nu anybody. Bẹ́ẹ̀ni. Nígbà yìí wọ́n á sọ káàkiri fún. Kí ló dé tó já sí pé because a rí pé Ọọ̀ni of Ifẹ̀ tó wà ń bẹ̀ sìn ògbà tó dọba so tàbí tó di Ọọ̀ni of Ifẹ̀ ó lọ sọ́dọ̀ àbúrò yín. Yes. Ó dẹ̀ sọ yìí pé òun fẹ́ kí relationship yẹn kó wà smooth pé kíjà ó má sí so láàrin. Ó sọ bẹ́ẹ̀. Ó sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Kò sọ bẹ́ẹ̀ àwọn èèyàn náà fi sí lẹ́nu. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí jà. So kò síjà kankan láàrin ok láàrin Aláàfin of Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ ta lẹ́yìn gbà pé ó jẹ́ olórí. Ẹgbẹ́ gbà pé Aláàfin olórí nítorí pé àwọn ọmọ Odùduwà ti gbà bẹ́ẹ̀. Ọọ̀ni ọ̀dẹ̀ kì í sọ ọmọ Oòduà. So ọmọ táwa ni Ọọ̀ni of Ifẹ̀ dẹ́ tí wọ́n bá ń sọ ọmọ Oòduà. Ó yà mí táwọn pírẹ́sì ò béèrè yẹn pé ọmọ táwa ni ẹ. Ó yẹ kí wọ́n béèrè. Òun lèmi wá ń bi ẹ̀yin sí ẹ̀yin lẹ́dẹ̀ lè sọ torí gbogbo ọ̀rọ̀ yé yín torí ọmọlé ọba ni. Ẹgbọ́ tí irú Pọfẹ́sọ̀ Olúnlọ́yọ̀ ó ní ọmọ abọ́ rẹ̀ ni. Ní Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni ó sọ many times. Ó sọ publicly ó sọ lórí rédíò ó sọ lórí tẹlifíṣàn. Gbọ́ kẹ́nikẹ́ni sọ pé bẹ́ẹ̀ kọ́. Kí ni ìtumọ̀ abọ́ rẹ̀ sà? Àwọn tó máa ń bọ nǹkan. Ókè ní bá fẹ́ sọ ọmọ lórúkọ ńsìn wọ́n ní ló wá ń pa àfáà wá. Àwọn àfọ́mọ̀ wọn ara wọn ni ẹrú lásán ni wọ́n jẹ́. Kí ló dé tí wọ́n fi jẹ́ ẹrú? Nítorí pé à ń pè wọ́n arán wọn ṣẹ́ ni. Ẹ sì gẹ̀ẹ́tì. Ó ti yé mi. Ẹ gbọ́ pàápàá kan pé ẹnìkan láti wá ránṣẹ́ rí. Àwọn la máa pè pé wá. Lọ bá wa kírun fẹ́ nìkan bẹ́ẹ̀. Lọ kírun fẹ́ nìkan lára ń bẹ̀ torí ó kọ́ kéwú. Ó dẹ̀ mọ̀ kí wọ́n lọ bá wa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ ni. But ṣebí profession tí wọ́n ni pé wọ́n lọ lé kí wọ́n dẹ̀ ní ìmọ̀. Profession yẹn ṣe bẹ́ẹ̀ nìkan ló fẹ́ fi ṣiṣẹ́ fún àbí fẹ́ máa fi ṣe fún ara rẹ̀ ni. Àbí fẹ́ máa fi inú yàrá. Wọ́n fi jíṣẹ́ Ọlọ́run pé àwọn ń jíṣẹ́ Ọlọ́run. Jíṣẹ́ Ọlọ́run ló ń jẹ́. So mi ò gbà pé ká lo ẹrú fún wọn pé ẹrú ni wọ́n. Èmi ò sọ pé ẹrú ni wọ́n. Wípé ṣùgbọ́n ta ni wọ́n ń serve. Wọ́n ń serve àwọn èèyàn. Gbogbo àwọn tó wà náà pátá. Ọlọ́run ní gbogbo yín òun dá ikẹ̀rẹ̀ máa serve wọn ni. Bẹ́ẹ̀ni. Okay. So ta ló sọ pé àwọn wá jẹ́ ẹni tó ń serve Ọlọ́run nìkan. Everybody ló serve Ọlọ́run kì í ṣàwọn nìkan. Okay, àwọn wá claim pa àwọn nìkan. Ṣé ẹ mọ̀ pé wèrè ló ń ṣe wọ́n sọ pé tí wọ́n claim ẹ̀ tí ò kì í ṣe tiẹ̀ nìkan. Wọ́n claim ẹ̀. Okay. Now abọ́ rẹ̀ so wọ́n bọ nǹkan fún ṣé fàlàfin ni àbí fúnra wọn nígbà náà lọ. Wọ́n bọ fàlàfin ni. Kí wá fàlàfin nìkan ni wọ́n ń bọ fún. Bàbá tó bí àwọn Aláàfin tó gbogbo àní Oòduà tó bẹ àwọn ọmọ Odùduwà. Nígbà tí wọ́n fẹ́ túká pé jọ gbogbo nǹkan tí bàbá wa ń bọ máa bá wa bọ ìwọ ọmọ Olúwọ̀ yìí Olúwọ̀ ni ó di Ọọ̀ni Olúwọ̀ ni. Okay, Olúwọ̀ ni lọ́sọ̀ di Ọọ̀ni. Okay. Kí ló ń pè ní Olúwọ̀? Ẹrú. Ọmọ Olúwọ̀ ọmọ ẹrú. So ẹrú ló jẹ́ fún àwọn Aláàfin. Ẹ ló jẹ́ fún bàbá àwọn ọmọ Oòduà tí ń gbé àpò dání fún Oòduà ọmọ ọ̀dọ́ rẹ̀. Níbo lòun ti wá níbo náà ti rí?
ọmọ ẹrú ní ara àwọn ẹrú tí wọ́n mú bọ̀ láti báyìí àwọn ọmọ Oòduà lọ sógun wọn lọ ní àjò wọn mú bọ̀ wọlé òtí bàbá máa bá fún mi. ok. bó ṣe rìn nìyẹn. ok bàbá ẹ jẹ́ ká fẹ́ kẹ́ kílẹ̀ ojú wo lẹ fi wo ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà gẹ́gẹ́ bíi pé. lórí pé ẹ bèrè nípa wípé tó ìtàlàgbà náà mo sọ fún yín Aláàfin làgbà ọba gbọ́ bí kankan rí tó pẹ́ ẹni tó jọ ọmọ Yorùbá kan sọ pé Ọọ̀ni làgbà ọba tí ì gbọ́ rí. àgbọ̀rí. wọ́n lè wá máa sọ fún Aláàfin làgbà ọba gbogbo ayé ń sọ tá a gbọ́ nìyẹn. kí ló wá dé tí àwọn western world tí wọ́n recognize Ọọ̀ni of Ifẹ̀ ju Aláàfin of Ọ̀yọ́ lọ. wọ́n recognize ju anybody lọ. nítorí pé wọ́n kàn recognize pé Nigerian indigene Nigerian dignitary ó ń bọ̀. wọ́n á lè yẹ sí. tó bá wá títí ọdún bá wálé ó wá privately fúnra ẹni kẹ́kọ̀ọ́ níṣẹ́ ṣe pẹ̀lú British government tàbí anything. ó wá fúnra rẹ̀ tó bá jẹ́ ní business rẹ̀ kọ́ run business rẹ̀ wá ẹnikẹ́ni ò ràn wá. bẹ́ẹ̀ náà Lamidi tó náà bá wá ẹnikẹ́ni ò ràn wọ́n wá. bẹ́ẹ̀ Lákì tó bá wá ẹnikẹ́ni ò ràn wọ́n wá. bẹ́ẹ̀ Làbújá rẹ̀ wọ́n kàn wá fúnra wọn ni. bàbá ṣé lóòótọ́ ni pé wọ́n ní àwọn British pé ìgbà tí wọ́n wá sọ́yọ́ tí wọ́n rí pé àwọn Ọ̀yọ́mèsì wà Aláàfin ti create bíi kitchen cabinet kankan pé ọ̀dọ̀ Aláàfin náà ti copy ọ̀pọ̀lọpọ̀ nǹkan àbí ká sọ pé wọ́n emulate ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ilẹ̀ Yorùbá wá sí ìlú wọn ní Britain tá a wà yìí so torí ojú yín tó méjèèjì sá kì í ṣe tòótọ́ ni ọ̀rọ̀ yẹn sá. n tí mo rí sí yẹn ni pé nílé ayé kò síbi tí àkẹ́tì kárí alẹ́ nílé ayé kò síbi tí ṣe òsì lójú ẹlòmíì bí ẹni pọ̀ nìkan ló mọ gbogbo nǹkan tán ni bẹ́ẹ̀ ni ayé ò rí bẹ́ẹ̀. Now if I ask you the history of industrial revolution when you're in Britain they be telling you àwọn the first kọ́kọ́ ṣe industrial revolution when you're in Germany they be telling you àwọn làwọn kọ́kọ́ ṣe industrial revolution if you're in France wọ́n ti pé kò sí agbára tó tó àwọn if you're in America wọ́n ní àwọn lọ lórí gbogbo ayé abẹ́ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. now bákan náà gbogbo nǹkan lé ayé wọ́n ti jọba ńlẹ̀ yìí wọ́n ti jẹ about 43 or 43 monarchs over the years. nínú àwọn ọba wọn yẹn eléyìí ti lò bíi 75 lórí oyè. abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni. only the longest reigning so far. ẹlòmíì lò 2 years ẹlòmíì lò 1 year ẹlòmíì lò 20 years ẹlòmíì 30 years ẹlòmíì 15 and so on. bẹ́ẹ̀ náà ni lọ́yọ̀ọ́ náà àwọn náà ti jẹ́ 44 monarchs. ẹ sọ pé bẹ́ẹ̀ lórí ńlọrin àtọ́jú pé wọ́n sáré kú. èyí tó wà ń bẹ̀ sọ pé àkọkànlá lọ́wọ́ à ń bẹ̀. ṣe ẹ̀kọ́ ṣe é sìn tí pé kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ní Ẹ̀gbá Aláké wọn à ní ṣùgbọ́n tradition ti wà pé a ti ní sinsin yẹn ti wà ti pẹ́ bí ẹ̀ ṣe wà ti pẹ́ yẹn Aláàfin ní standing army bí Queen náà ṣe ní standing army ńlẹ̀ Aláàfin ti ní cabinet bí cabinet náà ṣe wà ńlẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn nígbà táwọn ò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣe rárá. ló ti bẹ̀rẹ̀ ní Ọ̀yọ́. ló ti bẹ̀rẹ̀ lọ́yọ̀. kíta fójú tó dìde ní 17 something wọ́n ti ń kírun ní Ọ̀yọ́ ní 15 something. ṣùgbọ́n àwọn press wọ́n so daft wọ́n ní ṣe research délẹ̀. bẹ́ẹ̀ ni. wọ́n lè máa purọ́ káàkiri ayé. torí research fi yé wa pé 1550 ni wọ́n kọ́ àkọ́kọ́ mọ́ṣáláṣí sí Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni. so ṣùgbọ́n tí ayé bá ń yí padà kò mí pé àgbọ́dọ̀ máa sọ òótọ́ àgbọ́dọ̀ máa sọ òótọ́ ni. kí lẹ ojú wo lẹ fi wo ọ̀rọ̀ òṣèlú tòní kí lẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ Tinubu àti àwọn kan tí wọ́n agitate pé gbà náà pé kí Yorùbá ó lọ lọ́tọ̀ wọ́n dẹ̀ ń sọ pé àwọn fẹ́ pín Nàìjíríà kí Yorùbá máa lọ lọ́tọ̀ ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ tó ń sọ yẹn pẹ̀lú òṣèlú tó wà nílẹ̀ sí nípa pé Tinubu jẹ́ ọmọ Yorùbá ó sì jáde pé òun fẹ́ di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ rí sí èrè àyẹn sà. It is quite difficult to predict
consequences of politics in Nigeria. Because Nigeria is not a stable country. It is a turbulent nation, indulging all the time in trivialities. One more to the economy. When you talk about transport, you have to know one must outside your own. Difficult. Yeah, characteristics one in my because you got you on a pada. Take it back on Lulu Ayebo. Now, a song party, àwọn kan wà tó jẹ́ ọmọ Yorùbá wọ́n ń jà pé kí Yorùbá nation ní ìtọ́jà sí pé. Ọkọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kọ́kọ́ wọlé tẹ̀lé pé kí ni mo rí sí ọ̀rọ̀ Tinubu tó fẹ́ contest mo ní bóyá tó bá débẹ̀ ó lè gbèrè pé kí wọ́n ṣe restructuring and kí wọ́n tún constitution Nàìjíríà ṣe. Èyí tá a ní tẹ́lẹ̀ ó dàbí kó dáa ju tá a ní sìn lọ. The type of federalism tá a ń lò lónìí kò sí federalism Nàìjíríà mọ́. Wọ́n kàn ń pè ní Federal Republic of Nigeria ni. Lẹ́nu lásán wọn kò sí practical. What we have now is a unity form of government with very little devolution. One devolve politics is not very near to the people as it should be. To be able to achieve active and proper participation and involvement, they have to restructure. If they are unable to restructure, Yoruba as a nation should go its own, because they can never gain anything in togetherness with the rest of the country the way things are now. Okay, tí Yorùbá bá fẹ́ lọ talẹ̀ yín lérò pé ó lè máa jẹ́ aṣíwájú wọn tó rárí pé ẹnu àwọn Yorùbá náà kò láàrin ara wọn torí àwọn tán agitate yìí wọ́n ti pín yẹlẹyẹlẹ náà láàrin ara wọn. Kí lẹ rí síbẹ̀ yẹn sà? Ní gbogbo ìlú ayé àwọn tí mo rí tó tí dáa jù léèyàn àwọn Yorùbá ni. Nítorí pé wọ́n mọ̀ tó yàtọ̀ sósì. Ideas máa ń pọ̀. Opinions máa ń differ. Nítorí pé wọ́n lajú ni. Níbi tí ẹ bá ti rí kò sí irú yẹn, ẹ rí pé mọ̀mọ́ ní gbogbo wọn, they will always follow the dictates of their leaders sheepishly. So solution ni kí Yorùbá nation kó dá wà. Tí Yorùbá nation bá fẹ́ tí Yorùbá ní dá wà, kí Nàìjíríà kí wọ́n restructure constitution wa, kí ọdún àdọ́mù yẹ ẹ̀gbẹ́ ká máa progress at our paces. Ìjẹ́ Nàìjíríà ní constitution tán ń lò tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tá a gba òmìnira àbí àwọn kan náà jòkó kọ constitution 1960 1966 nígbà táwọn military dé wọ́n ní àwọn military ló kọ constitution tá à ń lò Ọbásanjọ́ wá review ẹ̀ 1999 ṣé tòótọ́ ni sà? Ok àwọn nǹkan tí wọ́n kọ síbẹ̀ yìí jó nǹkan tó dáa fún Nàìjíríà ni àbí kì í ṣe nǹkan tó dáa? Nígbà tí à ń sọ̀rọ̀ nípa kínní yìí, I was there, Chief Anyanwu was there, Anyoku was there, Emeka tó jẹ́ Secretary General of the Secretary General of the Commonwealth tẹ́lẹ̀tẹ́lẹ̀, Yakubu Gowon was there. So we concluded because there's no bad constitution. The people are the ones that prove to be bad. There's no good constitution if the people are not bad. Then the constitution will be good. Instead, they will follow the constitution with sincerity, with love, with honesty, with purity of mind, with the idea of unselfishness. Nítorí pé a ní gbogbo wọn yẹn, constitution kan ò lè work ní Nàìjíríà.
nítorí pé lóòótọ́ ni a fẹ́ràn ara wa a wà honest. And Nigerian politics has grown to become just jam politics. You go there not to serve the cause of humanity, but to serve your own personal interest. Kí lẹ lè tó bá ní kẹ́ rẹ́ẹ̀tì ìjọba Buhari láti ọdún 2015 títí sí kí lẹ lè sọ pa ẹ̀? Ǹjẹ́ 2 over 10. 2 out of 10. Kí ni 2 yẹn náà sàtẹ́lẹ̀? 2 yẹn ni pé ó lò nítorí pé to judge Buhari has good intentions, but the tools to carry out the good intentions are not there. Kò dẹ̀ lè ṣe àfi tí ìlú bá bá ṣe. Èyí tó fẹ́ bọ́ bẹ́ẹ̀ náà bákan náà. Tí Tinubu náà bá di president. Bí Tinubu náà bá bọ́ bẹ́ẹ̀ bákan náà. Báwùsá mi bọ́ bẹ́ẹ̀ bákan náà. Torí pé kò sí structure on ground. So that is pé kò sí solution fún problem Nigeria. Ojú tẹ́yìn fi wò àbí solution wà. Ni mo ti kà á lẹ̀ yẹn. Before kan tó jáde nínú ilé wọn. Kan wọ́n ní the 5 absolute precepts tí mo kà á lẹ̀ lẹ́ẹ̀kan yẹn. Absolute love for that country. Absolute purity of mind. Absolute honesty. Absolute sincerity. And absolute unselfishness. Kí lẹ lè sọ lórí ọ̀rọ̀ insecurity Nigeria sà? Kí yẹn lérò pé ó lè jẹ́ solution fún ọ̀rọ̀ bandits àti àwọn ọ̀rọ̀ kidnapping kankan Boko Haram? Tí máa sọ pẹ̀lú pé rírí iṣẹ́ ló fi dùn máráyé páyé ń dára tó bá dá láìrí ṣe ẹ̀ẹ́dálẹ̀ máa jalè o. Nítorí pé kò sí nǹkan tó occupy mind wọn. Òyìnbó sọ pé wọ́n ní devil provides for idle hands. Devil provides for idle hands. Òṣìṣẹ́ náà fẹ́ ṣe túláàsì ní kí wọ́n ṣe tí ò dáa. Nínú ẹ̀sìn Islam àti nínú ẹ̀sìn Christianity a gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ṣiṣẹ́ with honesty. Bíbélì sọ wípé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni. Principle of Islam is that you pray and you work. You don't just pray for nothing. Yeah, you have to work. Yeah. Nígbà tí Yorùbá ní ṣe tó fẹ́ ṣe kí lè fẹ́ kó ṣe. Wọ́n á jalè. Ìwọ yín kò ká. Òun ọ̀lànà tó fẹ́ kò ká. Tó bá rìn olè láti jà láti lọ fi kò ká. Á jà. Tó bá pé èèyàn ló fẹ́ kidnap. Tó mọ̀ pé òun á rí owó ń bẹ̀. Tó lè ra káà fóun. Tó lè kọ́lé fóun. Á lọ ṣe. Kí lẹ̀yin lè sọ sà lórí ọ̀rọ̀ Muslim ticket ní Nàìjíríà àbí Muslim Christian ticket àbí Christian ticket tí wọ́n jọpọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà sà? Tó bá jẹ́ wípé a ní sincerity of mind, yóò kí ṣe èèyàn ní wàhálà náà. Hazrat ǹjẹ́ Umar tọ́lọ́ lọ lẹ́yìn Hazrat Abubakar? Umar nígbà tó di rúlà àwọn mùsùlùmí aráàlú rẹ̀ olóúnjẹ jẹ kọjá wájú ìyá tó ń ṣe òkúta fáwọn ọmọ ẹ̀. Ó wá gbọ́ pé kò ló ń ṣe òkúta
káwọn ọmọ ẹ̀fọ́ ráyè lọ sùn. Ó parọ́ fún wọn pé òun gbóúnjẹ kaná. Now ó gbọ́ pé ẹ̀rọ jẹjẹ wá ń sí òkúta. Orí ààrẹ ni olórí àwọn mùsùlùmí ayé. Orí ààrẹ ló fi lọ ìjìká ààrẹ ló fi gbé oúnjẹ wá bá ìyá yẹn lé. Pé kí ni kóun ti gbọ́, kí ni kóun ti sọ. Iṣẹ́ tí wọ́n ní kóun ṣe òun ò ṣe nìyẹn. Òun ò ṣe. Ẹni tó bá ti wà unselfish, ẹni tó ti wà unselfish, tó dẹ̀ ní purity of mind, àwọn èlò dáa fún leader. Now ìbáàjẹ́ Christian, ìbáàjẹ́ ìlú òyìnbó là ń gbé yìí. Okay, I give you an example. Ẹgbẹ́ tí ìyàwó mi sọ̀rọ̀ passport lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ gbọ́ngbà tó ń sọ. Bẹ́ẹ̀ni. A fẹ́ gba passport. Nígbà tí a débẹ̀, mo lọ jókòó sí orí line. Nọ́mbà tíkẹ́tì yẹn fún mi ó jẹ́ 350. Ìyàwó mi dẹ̀ ń bọ̀, so lórí 350 àwa méjì. Àbí? Bẹ́ẹ̀ni. So nígbà tí ọmọ kan tó jẹ́ ìwà àdìmẹ́ta. Now níbẹ̀ orí line la wà. Wọ́n á dẹ̀ máa mọ̀ ní kọ̀ọ̀kan, wọ́n á máa mú wọn wọlé. Wọ́n á fi àwọn táwa ní sáwò kì í ṣe èèyàn ni. Ṣé bá ṣe tò ní lọ́yẹ ká ṣe? Mo wá ń pe àwọn èèyàn wípé ẹ wá gbogbo ilẹ̀ ń gbé Britain, gbogbo benefit ẹ̀ ń gbà èyí mélòó lẹ̀ mọ̀ tẹ̀ tí wọ́n fi ránṣẹ́ sí yín. Àwọn ẹ̀ ń gba benefit ọmọ, benefit aya, benefit ilé. Benefit ilé. Èèyàn ṣé bàbá ń gbẹ́jọ́ wò lẹ ní tí wọ́n fi ń fún yín? Kò sí bàbá àgbẹ̀jọ́ gà àwọn náà rí i pé yes ẹ̀tọ́ àwọn ẹ̀ka àwọn òṣìṣẹ́ àwọn aráàlú. Ó lè fún wọn. Ẹ̀ẹ́dẹ̀ ní láti lọ bẹ̀rẹ̀ ká pé. Bẹ́ẹ̀ni, kò sí connection. Bẹ́ẹ̀ni. So lọ́wọ́ yín pínlẹ̀ ẹ máa pé connection ní long leg ní short leg ní torí kò sí sincerity. Selfishness kò ti pọ̀ jù. Kò lè work. Ìdí nìyẹn láyé ìgbà táwọn náà wà ní government níta ń pè ní political discipline ó wà. Awólọ́wọ̀ ó rán àwọn èèyàn lọ pé kí wọ́n lọ sí ìlú ìbò kan lọ wo system tí wọ́n ń lò gbà àwọn nǹkan kan wá, àwọn kan lọ sí Amẹ́ríkà, àwọn kan lọ wá sílẹ̀ yìí, àwọn kan lọ sí Canada, àwọn kan lọ sí India, àwọn kan bọ̀ láti ilẹ̀ mọ́tò ni wọ́n rà bọ̀. Bí wọ́n ṣe ń dé bá aráàlú Awólọ́wọ̀ ni Ìjẹ̀bú ẹgbẹ́ ẹ̀ ni ó kàn sáàkì ẹ̀ níbẹ̀. Mọ́tò lára yín ni. Ó wá ó bọ́ọ̀sì wálé ó sáàkì ẹ̀ bẹ́ẹ̀ ni. Ó tà pé discipline wọ̀nyẹn àwọn sọ̀rọ̀ nílé ìṣèlú ẹ̀. Wọ́n ní ọmọ Galadima ni, ọmọ Wàkílù ni, Waziri ni, ọmọ kìnìún kan, ọmọ kìnìún abẹ́ ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ni. Níjọ́ tí Sàránà tó sọ fún Balewa kó sáàkì bàbá tó wá láti Borno yìí, bàbá GMPP, olórí àwọn GMPP. Kí ló pẹ́? Waziri Ibrahim, yeah, tó pupa báyìí. Yeah, ọmọ Fúlàní ni. Ọmọ Borno ni wọ́n. Ọmọ Borno. Waziri Ibrahim. Yeah, Waziri, yeah. Ọmọ Borno ni. So ní Sàrẹ́nà bá ní ọ̀mùtí ni kí wọ́n lọ sáàkì ẹ̀. Bí wọ́n dẹ̀ ti sáàkì ẹ̀ báyìí, ó dẹ̀ kàńgárẹ̀, ó dẹ̀ padà sí Borno. Bó ṣe ń délé ni ọba àwọn Borno dẹ̀ tún pé Sàrẹ́nà ó ṣe ìtò ilé ọmọ òun ó parí àwọn ọba ìṣèjọba mọ́. Wow. Kíákíá ló fi kíákíá wọn dá padà. Ló dá padà. Kíákíá wọn dá padà wá. Èmi ò sí ń bẹ̀, òun ló ròyìn fún mi, ẹnu ara ẹ̀ báyìí ló fi sọ fún mi. Ló fi sọ fún yín. Wọ́n ta ló ṣe lẹ́nìí ní òun Ṣàgàrí. Tí wọ́n dẹ̀ jọ jẹ́ ọmọ Fúlàní kan náà. Tí wọ́n jọ jẹ́ ọmọ pátì kan náà. Tí wọ́n dẹ̀ tún jẹ́ pátì kan náà. MPC jẹ́ ni wọ́n. Ó lè gbé bàálù láti Èkó, ó lè lọ sòsò fún Sàrẹ́nà. Sàrẹ́nà lè fóònù Balewa pé kó sáàkì ọmọ kàfìrí yẹn. Ẹgbẹ́ ọmọ Borno, ẹgbẹ́ ọlọ́ ọmọ sí. Kí ló fà tó fi sọ fún mi? Èmi àtàkàndé máa lájẹ lọ sílé ẹ̀. Lájẹ lọ sílé Waziri Ibrahim níjọ́ náà lọ. Níjọ́ náà kí ló ń wá lọ ní pé ó promise wa ní £10,000 fún owó
mọ́ṣáláṣí mọ́ṣáláṣí. kò wá fún wa àwọn sọ pé bóyá fẹ́ gbà mọ́ ẹ̀fọn má wọlé àgbà nígbà mọ́tò rẹ̀ lọ́kàn wọ́n bá kí wọn ní akéde wọn ní you promise to give us 10,000 pounds wọn ìlú lé don't give us 10,000 pounds of every 1,000 give us 100 pounds. ó lè tó máa fún wa. ó lè wà intelligent. mo ṣe òyìnbó rí. náà ẹ ti sọ fún mi rí èní mo ṣe ń gbọ́. ó ní ó ń ta lọ́pọ̀ lórí ọgbọ́n yìí mi ò bá tún fún wa ní 1,000 yẹn o. bá tó bá sọ̀rọ̀ rẹ̀ mo ní every 100 pounds give us 10 pounds. ó ní kí ló fà tí mo ṣe sọ bẹ́ẹ̀ mo ní Islam ẹ̀sìn ìtùnú ni kì í ṣe ẹ̀sìn ìnira 10,000 ní kó fún wa ó ní ẹ lára mo ní kó fún wa ní 1,000 1,000 ní ẹ lára fún wa ní 100 àlùkáwà ní Ọlọ́run sọ nínú Kùránì pé òun ò fẹ́rẹ̀ tó bá ń break àlùkáwà ní ṣùgbọ́n tó bá ti lè fún wa ní 100 yìí ó ti discharge àlùkáwà ní rẹ̀. So àwa náà ká jẹ́ bẹ́gà. A fojú wo gbígbà pé o ti fún wa 10,000 nù. ó ń ta lọ́pọ̀ ẹlẹ́gbọ́n bẹ́ẹ̀ ó lè kí wọ́n ẹ̀kọ́ tẹ̀lé mi lọ kí kájọ máa ṣiṣẹ́. So a gbọ́dọ̀ ní ara wa lára. àwọn ọ̀rọ̀ sọ kínní kan ó ní ẹ jẹ́ kí n wọlé ẹ̀yin tẹ̀ fẹ́ kí n wọlé I will make politics inconvenient for all the thieves. ó ní ẹni tó bá fọkàn sí pé wọ́n máa gba 50,000 ẹni tó bá ti lè gba 7,000 pounds wọ́n máa wà díẹ̀. èyàn la fẹ́ serve ìsara wa la fẹ́ serve. wọn àjẹ́ ó wọlé. So ara àwọn ọgbọ́n kan tí mi kọ́ ń bẹ̀ nìwọ̀n yẹn. Ara àwọn ọgbọ́n tí mo dẹ̀rù pa lè lò nínú politics ìlú wa nìwọ̀n yẹn. So kò jẹ́ bó ṣe yẹ. Ẹ rí kí ni àwọn kan sọ yìí pé àwọn British ló create problem fún wa lára àwọn politician náà ń sọ wà àtàwọn kọ̀ọ̀kan tí wọ́n fi bẹ́ẹ̀ ń ṣe research púpọ̀. So ojú yín tó ìlú òyìnbó dẹ̀ tó ti ìlú wa Nàìjíríà dẹ̀ ti ẹkú pàǹpà òṣèlú Nàìjíríà náà ṣé ẹ̀yin believe nínú ọ̀rọ̀ yìí sà? Torí wọ́n ń believe pé wọ́n máàjì wa papọ̀ ní 1914 pé Haúsá wọ́n ní èdè tiwọn lọ́tọ̀ wọ́n ló jẹ wọn lọ́tọ̀ àwọn Yorùbá ní tiwọn lọ́tọ̀ àwọn Ìgbò pé bọ́n ṣe máàjì wa papọ̀ yẹn wípé ó create problem fún problem ta nílé ṣé bẹ́ẹ̀ ni sà? Ṣé ẹ rí mo sọ̀rọ̀ kan nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Téèyàn bá ṣe lóòótọ́ ọ̀nù orin Haruna Ṣọlá lẹ fi máa gbé. Ó ní yàrá kó tó kó gbógun ọ̀rẹ́ tá a bá ń fẹ́ra nínú. Tá a bá lọ́ọ̀bù ara wa tá a fẹ́ràn ara wa kò sí bí bó ṣe lè tó àníjà. Ìfẹ́ làwọn máa fi bára wa lọ. Ṣé nígbà tá a bá ní gómìnà tá a bá ní problem Ghana ṣé wọ́n ní problem? Wọ́n ní.